tún jẹ́ ká máa kí wa kó àbọ̀ sí orí ìkànnì ìtàn Yorùbá pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Mo rò pé ó ti yé gbogbo apẹ́tà wá ti fẹ́ ṣe ètò báyìí tó ṣe yí pé a ti kọjú kámẹ́rà sí òkè a ti mọ̀ yí pé ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì tó ṣe kókó la fẹ́ sọ ó ti máa ń yàwìn tá a bá ti kọjú kámẹ́rà sókè báwọn tó bá ṣe pé a fẹ́ sọ ìtàn ní tààràtààrà ẹ ti mọ̀ pé a máa ń dáàbò kámẹ́rà ni torí pé nígbà tí a bá rí àwọn nǹkan tí ó bá yẹ ká dá sí tó ṣe ká pè wá sákìyèsí a gbọ́dọ̀ sọ torí ìkànnì ìtàn Yorùbá kì í ṣe pé fún kákan máa sọ ìtàn nìkan ní tó lè mú tàn burúkú wáyé a gbọ́dọ̀ dènà rẹ̀ lọ́jọ́ ọ̀la pé ìtàn yìí yóò wá fa ìtàn burúkú wá máa wáyé lọ́jọ́ ọ̀la nípa ẹnìkan àbí nípa ẹ̀yà kan àbí nípa ìlú kan a gbọ́dọ̀ dènà rẹ̀ kábàá lè rí tàn rí sọ torí pé n tó bá ṣẹlẹ̀ sáwọn ẹni àná a fẹ́ kí àwa ẹni òní kó kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni a fẹ́ ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni tá bá wo àkọlé tí ń bẹ ní òkè àkọ́ pé ọ̀rọ̀ tó ń lọ nípa Alhaji Semiu White Alhaji Semiu White ni Alhaji Semiu Afọlábí White ọ̀rọ̀ tó ń lọ nípa Alhaji Semiu White bóyá ká tiẹ̀ tó fi kún pé àti Toheeb Mighty a fi kún àkọ́ nísìn àlè edit ẹ̀ níbí ká fi kún kọ́ bá lè yé wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan iní ó máa jáde lórí ìtàkùn ayélujára tó sì pé tá a bá sì ti gbọ́ àbí tá a bá ti rí bẹ́ẹ̀ náà ni a máa ń gbà láì tẹ̀ nílé ṣe àkíyèsí àbí àgbéyẹ̀wò bóyá jẹ́ ń gbé kámẹ́rà ìsókè díẹ̀ ẹ má bínú ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ń gbé sókè díẹ̀ kó bá lè mú tí mo fẹ́ kó mú dáadáa. Ó ti pọ̀ jù ẹ má bínú ṣùgbọ́n ojúṣe ti wa ó ní wípé tí a bá ti wá rí nǹkan gẹ́gẹ́ bí Ààrẹ Òpìtàn tẹ́sí mọ́ pé a ní fi àbòsí ṣiṣẹ́ tá à ń ṣe lóòótọ́ tá a bá sọ̀rọ̀ míì ẹlòmíì lè mọ́ lè gbà á ẹlòmíì sì lè gbà á ṣùgbọ́n ti wá ní wípé à ń ṣiṣẹ́ fún ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ni ẹ rí nígbà tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ti jẹyọ ìta ṣe kẹ́yìn nípa ọ̀rọ̀ awuyewuye tí ń lọ lọ́yọ̀ọ́ Aláàfin a sọ nípa ti Ọ̀kẹ́rẹ́ Ṣakí a sọ nípa àwa tá à ń pariwo Yorùbá nation òdodo làwọ̀ sọ ẹjá àwọn ọmọ parọ́ káwọ̀ ọmọ sòdodo a sì ní ẹnì kankan nínú bí èèyàn bá sọ tí ọ̀dà lánàá tẹ́mi Ààrẹ Òpìtàn wá rí pọ́ sọ tí ọ̀dà lónìí ń sọ nípa tó dáhùn tí mo sì nípa lè rí nǹkan múlò tó sì pé tí sì ń sọ yìí ọ ń sọ tó sì pé yóò ṣe àǹfààní fún gbogbo ọmọ Yorùbá ni èmi Ààrẹ Òpìtàn tètè sọ wípé tó àbẹ́lẹ̀ ṣe rí ni o bó ṣe rí nìyẹn ìdí nù tó ṣe pé mo fi máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe pé wọ́n ń gbọ́ wa ayé ẹ̀rí nígbà tá a bẹ̀rẹ̀ sí ní pariwo nípa ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kòkú nípa ọ̀rọ̀ Yorùbá nation àti ẹ̀dúpẹ́ wọn ò lébẹ̀lì àwa wọn ò fẹ̀sùn ká wọ́n ti fún Ààrẹ Òpìtàn ní owó torí ẹnikẹ́ni tó bá ti takò tí wọ́n ń sọ wọ́n lé wọ́n ti fún lówó 10 million wọ́n fún 50 million wọ́n fún kinní kan wọ́n fún láìsí ní rí ẹ̀rí tàbí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa bu èpè jóńtàn Yorùbá ní pé bókìtì ọ̀gán bá jìn orí ara rẹ̀ ní jìn sí bí àrígiṣẹ́gi bá ṣẹ́gi orí ara rẹ̀ ní ṣẹ́ sí èmi ìwúlẹ̀ ní ṣépè fẹ́ nìkankan tó kì í ṣe pé tá a bá fi abá rẹ̀yàn téèyàn bá sọ tí ò bá mi lára mu èpè kọ́ tí n bá lè pè yín pé ìtọ́ sọ yóò dá béèyàn bá parọ́ mọ́ mi kéèkan èpè èmi gẹ́gẹ́ bí mùsùlùmí tí mo sì gbọ́ àlùkùránì yìí tí mo sì gbọ́ àdìsí yìí ànábì ní má gbé ẹ̀dá Ọlọ́run kankan ṣépè ẹ wò gbà tí ọ̀rọ̀ Deborah ní Sokoto èmi yìí náà wà lára àwọn tó kọjá jáde gbàm bí ṣẹlẹ̀ Islam kọ́ lélẹ̀ bí Islam ṣe rí ilẹ̀ Yorùbá ni Islam ti wá nílẹ̀ Yorùbá yanjú ìfẹ́ la fi ń bára wá ṣe ẹ wá wo àwọn ọ̀rọ̀ tí ọmọ wọnú ara wọn yóò pọ̀ ká tó lọ síbi ọ̀rọ̀ tí Alhaji Semiu White gangan ní tààràtàrà
mo rò pé ọ̀rọ̀ tí ó wọnú ara wọn yóò pọ̀. Àkọ́kọ́ ẹja bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ tí Gumi sọ. Gumi, Sheikh Gumi, àáfà Gumi ní Kaduna. Nígbà wọ́n pa Deborah, gbogbo àwọn ìwé ìròyìn ni wọ́n gbé ìpè Gumi sọ̀rọ̀ o, àti lórí ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ṣe pa Deborah ọ̀dà Gumi sọ̀rọ̀ kankan. Ṣùgbọ́n tó bóyá ìgbọ́ Haúsá àti àìwo ọ̀rọ̀ níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó ti parí, tẹ́lómi bákan ti rí àkọlé lórí ìwé ìròyìn yóò ti ròyìn pé bó ṣe rí náà nu. Nípa ọ̀rọ̀ tí ẹ rí i pé ìmáàmù àgbà ní Àbújá òun náà sọ̀rọ̀, àti Gumi àti ìmáàmù àgbà ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n, ọ̀tá Christian ni wọ́n, ọ̀tá Muslim ni wọ́n. Kí ni wọ́n sọ? Gumi ń báwọn èèyàn ẹ sọ̀rọ̀ yìí pé ẹ bá já dìbò tán kí n tá à ń wá kọ́ bọ́ sí wa lọ́wọ́. Ẹ lọ́ wo gbogbo àwọn àfáwọn tẹ́ sọ̀rọ̀ nílẹ̀ Haúsá, ẹ já dìbò tán kí n tá à ń wá kọ́ bọ́ sí wa lọ́wọ́. Gbígbà láàgbàlẹ̀ wọn. Àwọn tó bá gbọ́ Haúsá ẹni wọ́n bá yín tú ọ̀rọ̀ ìmáàmù Àbújá àti ọ̀rọ̀ ìmáàmù Gumi látìgbà tẹ́ ti pa Deborah tí wọ́n pa. Kẹ́mọ́ gbọ́n tí wọ́n ń sọ. Wọ́n èé ṣe ọ̀rẹ́ wa nílẹ̀ Yorùbá, ọ̀tá wa nílẹ̀ Yorùbá ni wọ́n. Kì í ṣe bá mọ́. Ṣùgbọ́n Yorùbá ní pé bọ́wọ́ ọmọdé ọba ti bẹ ikú dà, kò gbọ́dọ̀ béèrè ikú tọ́pa bàbá rẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ da wọn ò fi pa. Ta lélẹ̀ Dọlápọ̀ Láyínká ẹlẹ́ẹ̀fi àtẹ̀ránṣẹ́ sí mi lórí WhatsApp, mi ò fèsì lórí kí ẹ má bínú. A máa sọ fẹ́yìn èèyàn, mo máa ń rọ́pọ̀lọpọ̀ nǹkan míì, mo fi ń dá wa lójú. Àwọn èèyàn tí mo ní lórí WhatsApp tí mo store ókọ wọn ni o, tí mo store ókọ wọn, wọ́n lé ní 12,000. Ẹ wá wòye mẹ́sẹ̀gì tí màá máa gbà lójúmọ́, ẹ máa wòye mẹ́sẹ̀gì. Ìgbà tí n bá rí pọ̀pọ̀lọpọ̀ gbà mí bẹ́ẹ̀ bá rí pé nǹkan mí bẹ́ẹ̀ tẹ̀yàn bá sọ tó bá yẹ kí n fèsì fún apá àwọn tó ń fẹ́ ọdún, àti pé mo rò pé láàrin ọ̀sẹ̀ tá a lò tán yìí ọ̀pọ̀lọpọ̀ ń pè àwọn ń fẹ́ ọ́díò, àwọn ń fẹ́ ọ́díò. Ẹ jẹ́ kí ní kò yé wa. Lóòótọ́ mo máa ń fáwọn èèyàn lọ́díò lọ́fẹ̀ẹ́ lófò, ṣùgbọ́n ìtàn rẹ kúrun mi tọ́pọ̀lọpọ̀ wa ń béèrè almost 400 meg ní 27 episode lóde 1 to 27. Àdẹ̀sẹ̀ tó ṣe wípé èyí tí ò ju 12 meg ló ń bẹ́ẹ̀ jẹ́ kí meg kò sí ìtọ́wọ́ 15 meg, láàrin 14 meg sí 9 meg ni tá a ṣe dé tó pé ó sì clear dáadáa. Ẹ wá já gbé ilé pé láti ẹ sọ pé 15 meg times 27 ẹ wo yín tí ó fún wa. So kẹmà pé owó là ń lò, tàbá sì pọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà ẹ dá sí fúnṣẹ́ ìwádìí fún gbogbo ẹ̀, ṣùgbọ́n ó wù wá láti máa gba àwọn ọjọ́ ìlọ́fẹ̀ẹ́. Iṣẹ́ níṣẹ́ ìwádìí àti ìtàn tá à ń sọ, lóòótọ́ à ń ṣe àfihàn káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni. Ẹ lọ bèrè mí gba 1 naira kí n tó fún ẹnì kankan, àmọ́ ẹ jẹ́ ká máa fi ẹ̀mí ìmoore hàn. Irú tá a máa ń fáwọn wa lọ́fẹ̀ẹ́, tá a máa ń gba ọ́díò yẹn, mo rò yí pé Àbáyọ̀mí Isaac ọ̀rẹ́ mi dáadáa, ó ti lé lọ́dún 2 báyìí tó ti máa ń ra dátà. Èyíkéyàn ọmọ sẹ́ndì dátà 100 gig lóṣooṣù fún wa, ó kéré jù nìyẹn olóṣù. Tá a bá lò tán yóò tó fún wa ní mi 50 gig ní ọ̀kọ́ fún wa, yóò tó fún wa 50 gig mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan 100 gig yẹn kan ní mo ní rárá pé ká máa ṣe díẹ̀díẹ̀. Béèyàn bá tiẹ̀ bí èèyàn bá ń pọ́n èèyàn lé, èèyàn gbọ́dọ̀ máa tijú onítọ̀hún náà. Káwá wò inú afẹ́ ṣe program ni o, afẹ́ travel ni o, afẹ́ ṣe gbàkẹsà kọ́ yóò gbà wá iná lẹ̀ kọ́ mọ̀ jẹ́ pé gbàtà bá la nídìí kí lorúkọ ẹ̀, a nídìí program nìkan ìláwà ní pé àwa máa afẹ́ ọdún òtàn báyìí, afẹ́ ẹlòmíì ó pè mí bá mi ṣètàn ilé wa bí ìpè ẹsẹ̀ ní rìn lọ síbi tí mo ti fẹ́ lọ wọ́n ṣèwádìí nípa ìtàn. Ẹ jẹ́ àgbọ̀ yìí nítorí Ọlọ́run. Iṣẹ́ ni ìtàn Yorùbá, àṣìṣẹ́ mi ju eléyìí lọ, àṣìṣẹ́ mi ju ara ẹrú ẹ̀ náà sì ní tá a fẹ́ sọ. Nítorí náà ẹ jẹ́ àkíyèsára àwọn èèyàn yìí, wọ́n èé ṣe ọ̀rẹ́ ilẹ̀ Yorùbá, wọ́n èé ṣe ọ̀rẹ́ ilẹ̀ Yorùbá rárá. Ọ̀rọ̀ tí Gumi sọ, ẹ má jẹ́ kó fi wá lọ́kàn balẹ̀ lọ́rọ̀ tí Gumi sọ.
ẹ lọ gbọ́ ogun tó sọ pé ẹ jẹ́ ká ẹ bá sì já dìbò ẹ rí lọ́fà tí Àtíkù tó fi yọ ntọ́ kọ kú o Àtíkù lọ́wọ́ kọ́ gbé kinní jáde nínú àwọn tó ń dupò ààrẹ pé tó bẹ́ẹ̀ sì padà bóra ọkọ̀ dá ó sì ló bá àwọn ẹbí rẹ̀ kẹ́dùn nígbà wọn kó ògbó nílẹ̀ Haúsá ó sáré fàyọ dànù torí ìbò ọ̀dà Fúlàní Buhari ó kú òǹbẹ ṣé Àtíkù Fúlàní náà ní ọ̀bọ̀ ọbẹ̀ gbogbo ilẹ̀ Haúsá gbọ́n ti ń jáde ní ìṣe àwọn òdì ìbò ìkànnù ẹlẹ́ẹ̀kejì mo sọ nípa ọ̀rọ̀ àwọn Ìgbò àwa tá à ń pè fún Yorùbá nation pàápàá ojú agbágbé kan ń bẹ lẹ́ni tó lóko nínú àwọn tó láwọn ṣe program yìí náà ni tó sì gbé gbogbo tí ọba gbé pátá ní tó bá ti wá láti ilẹ̀ Ìgbò àbí táwọn Ìgbò bá sọ ní táwọn Ìgbò fídíò táwọn Ìgbò bá ṣe ní ọmọ tó gbé ó sì ń pèrè ní Yorùbá ó sì ló ń jà fún Yorùbá mo sì ń sọ kò sẹ́ni tó kó bálẹ̀ Yorùbá orí ibú tí bá Nàìjíríà Ìgbò ló kó bá wa ẹ lọ béèrè láti gbà pé àwọn òyìnbó fẹ́ fàjọba kalẹ̀ ní o kí ló mú Síìkì Nkrumah president Ghana Nkrumah kí ló mú tó fi ní ó sì pe Síìkì pé irú wọ abú wo ló wí tí Nkrumah ti gbogbo yẹn ti gbà pé Síìkì o àwa tá a wà nísàlẹ̀ ń bì Síìkì àti Awólọ́wọ̀ wọ́n jọ ṣèjọba alájùmọ̀ṣe ọwọ́ wa ní Nàìjíríà bá wà báyìí ọ̀sẹ̀ kan òru kan ìní Síìkì dalẹ̀ Awólọ́wọ̀ tó gbalẹ̀ Haúsá lọ sórí yín ò pé ni Ìgbò lẹ̀ ń gbẹ́mí ilé gbogbo Fúlàní ń dà wá láàmú ilẹ̀ Yorùbá yìí náà lọ ranjú mọ́ wọn àwọn Ìgbò náà ń dà wá láàmú ilẹ̀ Yorùbá yìí náà lọ ranjú mọ́ wọn bí Fúlàní ṣe ń jẹ́ ní ibú nínú igbó ìní Ìgbò ń jẹ́ ní ibú láàrin ìlú kò síbi tẹ́ ẹ wà wọ́n máa ṣe kankan oko wọn sì ń gbé ẹ lọ wòlú wọn fíléjì wọn làwọn ń lọ wọn wàá dé gbòòrò tán tí wọ́n bá ń bọ̀ láìlọ́n báàgì ìní wọn ò fi kó donop sípàṣẹ aṣọ bíi mẹ́ta wọn ò mú wá gbà bá débì náà kọ́ ikọ̀ wọn máa digunjalè ìní wọn máa digunjalè ni wọ́n sì gbogbo ẹ̀ wọ́n máa pààyàn gbogbo ṣọ́ọ̀bù tó bá gbogbo ọjà tí Yorùbá ti ń tà tẹ́lẹ̀ lẹ́ẹ̀bà wọn bẹ̀ ní ìsìn gbogbo bá a ṣe láwọn Haúsá burú tó Haúsá ò lè gba ọjà Yorùbá tà láíláí wọn ò ní kọjá sábò wọn ò ní kọjá bí wọ́n bá kóra wọn sí ẹ lọ gbogbo ìlú nìsín Yorùbá ò sì tún jí gbogbo new site gbogbo new development area nílẹ̀ Yorùbá àwọn àdúgbò tí dàgbàsókè sì ń bá ẹ lọ máa wo gba àwọn tó ń ralẹ̀ títí ibẹ̀ Ìgbò ní rà báyìí Ìgbò bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹ̀ sì sùn Àwùjalẹ̀ Ìjẹ̀bú bàbá wa ẹ̀ sùn Elékòó bàbá wa ẹ̀ sùn Aláké ilẹ̀ Ẹ̀gbá ẹ̀ sùn Àtọ́jọ Òṣogbo ẹ̀ sùn Déjì Àkúrẹ́ bàbá sẹ́ ẹ̀ sùn Èwe Adó bàbá wa sẹ́ ẹ̀ sùn gbogbo ẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ pátá wọ́n tún wá ń ra ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ní àárín ìgboro níbi tó ṣe pé ibi tọ́jà ti lè tà wọ́n rà wọ́n wo fi kọ́ níbo wọ́n ti ń rówó àwọn òmòwò ṣe Yorùbá àlẹ́sẹ̀wé ẹ̀ fúnra wa tọ́ba wa yá ẹni wọ́n gba gbogbo ìlú yín tán èmi gbà mọ́ sọ lọ́dún méjì sẹ́yìn nígbà gbogbo eléyìí ó bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ gbàgbé tí Yorùbá bá fẹ́ gba ilé lẹ́kọ̀ọ́ tí wọ́n bá pelé ní apẹ Yorùbá fẹ́ gba ilé wọn pelé ní nígbà náà bóyá bíi 7,000 naira ní lẹ́gbàá yàrá owó ọdún kan pé kò tí wọ́n tó gbàgbà yẹn 7,000 tí Ìgbò bá dé tó bá lẹ́gbẹ̀rún 10 lòun ọ̀sán Yorùbá ó sì gbowó lọ́wọ́ Ìgbò pé àwọ̀ ti lé sí Ìgbò wa lè ní òun ó tó sanwó ọdún 3 ẹgbẹ̀rún lọ́nà 30 kí ni wọ́n ń fojú àwọn Yorùbá tó dalẹ̀ rí ńgbà náà sí bẹ́ẹ̀ ń jìyà náà ni ẹ̀mọ́ tí wọ́n sọ̀rọ̀ àwọn dì nù ilé mọ́ yín lọ́wọ́ ẹ̀mọ́ tí wọ́n sọ̀rọ̀ àwọn dì mọ́ yín lọ́wọ́ nù ilé irú ẹ̀ nu Fúlàní ń dà yín láàmú Ìgbò ń dà yín láàmú nílẹ̀ wa ilẹ̀ Yorùbá yìí náà ni Èkó náà wọ́n sì fẹ́ gbọ́n ẹ̀ sì lè gbọ́n gbẹ́ irú ẹ̀ náà nu lọ́wọ́ á di wípé Ìgbò náà wà ẹgbọ́n ẹ jẹ́ ń fi tí ọkùnrin yìí wí ọkùnrin ilẹ̀ Ìgbò yìí ẹ jẹ́ ń fi tó wí hàn kẹ́ ẹgbọ́n nǹkan àwọn èyí tẹ̀ ń tara yín Ìgbò Biafra wà láì mo tún fi ogbẹnu sọ fúrọ́ọ̀dù ní Biafra àwọn Ìgbò níbi kankan lọ tó bá sì kànáà pé Ìgbò ọ lọ Ìgbò yà bá Fúlàní àwọn Haúsá náà ni wọ́n tó bá lọ Ìgbò ò ní lọ wọ́n ń tàn yín ṣèbílẹ̀ ò ní síbò lọ́dún tó lọ èbí gbogbo mẹ́sẹ̀ ń dàlú ẹ wo ìbò wọn lọ nírọ̀wọ́rọsẹ̀ tó ìbò Anambra tí wọ́n ṣe
tẹ́sí ní òní síbò ẹ wá tún dákọ̀ ìbò tó lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ẹ wá wòye ẹ̀mí tẹ́ ti pàdánù láàrin ara wọn nígbà wọn gbowó fún wọn ṣèbó kú ọ̀túnla ìní wọn pariwo pé ẹ lọ dìbò ẹ ń tẹ̀ra ṣé ilé káwá lajú lẹ̀ kí àwọn alábọ̀dé ọmọ Yorùbá tí wọ́n ń lè àsìpẹ̀ láwọn Ìgbò kí wọ́n wá dárúwá dáradára lẹ̀ Yorùbá kò síbi náà sílé náà wò ẹ bá fẹ́ ṣe wèrè ẹ lọ́ máa ṣe láwọn stéètì yín ẹ má gbé wá sí Ọ̀yọ́ state lóyìnbàdàn ti wá àwọn àwọn tá à ń tẹ̀lé àmọ́ àwọn aṣíwájú wa tí wọn ò sì lè fìyà jẹ wá tó bá di ibi ká sòdodo ọ̀rọ̀ ká dúró lórí ọ̀rọ̀ kí ìlú wọn má bàjẹ́ wọn a máa parọ́ bá a bá kẹrú inú ẹrú ń bàjẹ́ ni o bá kẹrú inú ẹrú ń bàjẹ́ kò sẹ́ni tó lè gbà kí ìlú òun ó bàjẹ́ láéláé bóyá ìwọ tó bá mọ̀ pọ̀ fẹ́ ṣe wàhálà lọ sí ìlú tẹ́ ti bí ọ wá bẹ̀rẹ̀ láti ẹ̀ẹ́dẹ́ bàbá rẹ kọ wá bọ́ ságbóolé bàbá rẹ kọ wá bọ́ sádùúgbò bàbá rẹ kọ wá bọ́ sí gbòòrò òlu bàbá rẹ bàbẹ̀jẹ́ à ń sọ pé Yorùbá ẹjọ́ là ń kọ́ ká tó jà ẹjọ́ là ń kọ́ Yorùbá èsì sàdédé jà tí ọba tí ìtásíkò jà Yorùbá èjà ẹ wá gbọ́ nǹkan lára àwọn Yíbò tẹ́lẹ̀ ń tẹ̀lé ni ẹ wá wò mo kú ti pèsè àwọn nǹkan lẹ̀tẹ́ mọ́ gbọ́ nígbà wọn wá bí léèrè bàbá bó ni ọ̀rọ̀ ìbò yìí ẹgbọ́n tí wọ́n wí kàkà kẹ́kù má fi jẹ̀sẹ̀sẹ̀ ẹgbọ́n tí Yíbò tán láwọn tí kìíní bàbá wa táwọn náà sọ̀rọ̀ ilẹ̀ Ìgbò lọ́kàn Yorùbá nù ẹ ti gbàgbé pé ta ló dá wàhálà ilẹ̀ nígbà Jonathan ń bẹ nínú ìṣèjọba ẹ dá ọkọ ọmọ Yorùbá tó rípò gidi mú èyí ń jà kí ni tèmi láti jà fúnra ẹlòmíì ọjà fúnra rẹ ni tẹ́bálí kí Yorùbá máa ṣe lọ́ngbà àgbà ọjà fúnra àwọn Haúsá náà ń dúró ní ìsìn báyìí pé àwọn ò tó ṣe kíní lọ ọdún méjì ń bẹ̀ tẹ́lẹ̀ Yar'Adua kíní ti lọ ọdún méje báyìí Buhari ti lọ ọdún méje yóò parí ọdún kan rẹ̀ lọ́dún tí ń bọ̀ yóò jọdún mẹ́wàá wọ́n tún ti tún gbà pé ọ̀dọ̀ àwọn náà ni kó tó padà sí Yorùbá kan wá ń sọ pé rárá o ilẹ̀ Ìgbò ní kọ́ lọ sẹ́mi pé nǹkan ti dọpọlọ bẹ́ẹ̀ láàmú ẹ wá gbọ́ nǹkan mò ń bọ̀ ẹ wá gbọ́ nǹkan tí àwọn Ìgbò tẹ ní bẹ́ẹ̀ ń gbèjà ẹgbọ́n tí wọ́n wí o gbé kàkà kẹ́kù má jẹ ṣèṣe wọn ò pilẹ̀ ní Ìgbò mọ̀ pé àwọn ò níbì kankan lọ kí ni ẹ̀dá ọrọ̀ ajé Ìgbò kí ni Ìgbò tó fi ń kún ètò ìṣúná orílẹ̀-èdè Nàìjíríà lọ́dọọdún ẹ wá gbọ́ mò ń bọ̀. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. The governors of the South are not Now, I want to give you a premise. If he's talking about equity should be Southeast. Anything less than Southeast is not equity. You can go back to the North. That is what I'm telling you. If the Southeast cannot have it, give it back to the Northeast. So that's your position. That's my position. That is the position. If you cannot come to us with because ẹ náà ti gbọ́ nǹkan báyìí tí ilẹ̀ Ìgbò tí ó bá ti lè gba ipò ààrẹ kó padà sí nọ́ọ̀tì àríwá nọ́ọ̀tì tó ti ń wà náà ibi tí Buhari ti wà náà tún ni kó tó padà sí ẹgbọ́n nǹkan kẹ́ẹ̀bá lè mọ̀ yí pé wọn ò mọ tí ẹ sọ Yorùbá kan tó rí ẹ̀ pé kan ò ní sọrú ẹ̀ pé tí Buhari ó bá ti lè wá sílẹ̀ Yorùbá o kó padà sílẹ̀ Haúsá Yorùbá kan tó rí ẹ̀ pé ò ní sọ bẹ́ẹ̀ torí pé àmọ́ tá à ń ṣe àsìmọ́ ibi tá à ń lọ ìnípa àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ká sì ṣera wa lọ́kan ẹ rí pé aṣọ ẹlòmíín sì gbọ́ ẹlòmíín gbọ́ yẹn à ń pariwo Yorùbá nation èmi ò sí nínú àwọn tó lè tan èèyàn ọ̀nà wájì sí ilẹ̀ òmìnira láti gba òmìnira kúrò kí ilẹ̀ Yorùbá nation wà ọ̀nà wájì àkọ́kọ́ bàbá la fẹ́ dálẹ̀ báyìí á jagun ogun ò rí bí iyán ogun ò rí bí ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pariwo bá lè dogun kó dogun wọn ò sí Nàìjíríà o ẹ dákun ṣé ó lajúlẹ̀ wọn sì máa pọ̀ ọmọ ìyá rẹ ó lajúlẹ̀ àwọn arúgbó àwọn afọ́jú kọ́ iye àwọn èèyàn tí ẹ wá lọ sí usage ìbàdàn ká ìwòye àwọn aláìsàn tí ń bẹ́ẹ̀ tó gbó bá wọ̀ ọ̀lú ta ló fẹ́ kó wọn ó lajúlẹ̀ ebi ọmọ pa ọmọdé kú aláboyún tó ní oyún inú kọ́ a sì lajúlẹ̀ gbogbo ó sì máa bàjẹ́ lójú wa àwa làlá fẹ́ gbòmìnira o
níbo náà wọ́n wàá sọ di battlefield ilẹ̀ wa yìí náà wọ́n sọ di battlefield. àwa máa retí wípé Amẹ́ríkà ń bọ̀, Amẹ́ríkà wà, wọ́n kó àwọn ọmọ ogun United Nations wá, wọ́n ti kó wá. ọ̀dọ̀ tí wọ́n gángan, ọ̀dọ̀ tí wọ́n Europe, Ukraine àti Russia ń jà lọ́wọ́ láti yọ ọjọ́ yìí. ṣé wọ́n rí nǹkan kan ṣe sí i? ẹ lọ wo Ukraine, ẹ wo bó ṣe rí tẹ́lẹ̀, ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ̀bẹ̀dì. Ukraine tẹ́sí bàjẹ́ yìí ó àfẹ́ẹ̀tì Nàìjíríà púpọ̀. ìbẹ̀lẹ̀ orílẹ̀-èdè kan ní Europe tó ṣe pé àwọn ọmọ Nàìjíríà máa ń rí físà abẹ́ gbà láti lọ kàwé pẹ̀lú ìrọ̀rùn inú ẹgbẹ́ bèèrè lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú ìrọ̀rùn làwọn ẹ̀ẹ̀mọye àwọn ọmọ Nàìjíríà tó ń bẹ́ẹ̀ kógun ó tó dé. ẹ wo tó gún sọ̀bẹ̀dì àmọ́ ya bẹ́ẹ̀. ṣùgbọ́n à ń pariwo fún wa yí pé àwa tá à ń pariwo Yorùbá nation ẹja bẹ̀rẹ̀ ẹsẹ̀ wa látẹsẹ̀ kùkú àti pariwo ayé ti gbọ́ wa ṣé wọ́n gbọ́ wa lẹ́sẹ̀ kùkú tá a bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ wa látẹsẹ̀ kùkú àwa náà á bẹ̀rẹ̀ sí ní máa fi òye yáwọn èèyàn ìyá lọ́jà ìyá kìíní kan mo ti fún wa mo ti sọ fún wa yí pé ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá jẹ́ kan ìpínlẹ̀ 6 ilẹ̀ àkọ́kọ́ sọ̀rọ̀ lé lórí kágbàgbé pé Kwara àti Kogi ilẹ̀ Yorùbá ni, Delta àti Edo ara wa ni, àwọn àkókò Edo ń bẹ, ìpínlẹ̀ 10 nù fún wa ṣùgbọ́n 6 tó yanjú ẹjẹ́ àṣìṣẹ́ lórí rẹ̀. state 6 a ní local government 137 local government a ní gbogbo ilé ẹ̀ kí gbogbo wọn mọ̀ lórí ká mọ̀ pé sẹ́ta fẹ́ ṣe 137 local government. nínú àwọn local government àwa láwọn wọ́ọ̀dù gbogbo wọ́ọ̀dù táwa nílẹ̀ Yorùbá ó jẹ́ 1585 ní wọ́ọ̀dù tá a ní láwọn agbègbè tàbí ká pè ní ẹlẹ́kùnjẹkùn láwọn agbègbè tá a ní ó jẹ́ 1585. ilà àwọn olóṣèlú máa ń ṣiṣẹ́ lé lórí ẹni tí ó bá gbalẹ̀ Yorùbá yóò mọ 1585 yóò lè ṣiṣẹ́ lórí ẹ̀ yóò sì mọ bí ó ní ìbò tó wá pọ̀ jù sí. ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ̀mí wà ìlú Ìbàdàn tí mo wà tẹ́ bá ti ń ka gbogbo òbó lọ tí ń ka gbogbo ọ̀tún tẹ́ ń ka gbogbo tí bòdó bá dé ìbòdó máa ń dàbò nù ni ìbò dé ìbò tó jùbò lọ gbogbo yóò lámọ̀ a sì ṣiṣẹ́ tọ̀ tá a bá wá ṣiṣẹ́ tọ̀ ìgbà ìlà tó wá lè jókòó pọ̀dà ọ̀nà wo la fẹ́ fi gba Yorùbá nation sáriwo òta ni àbáriwo inú ilé o sí ń bẹ̀ ẹni wọ́n yan ọ̀jẹ̀ bọ́ bá wọ́n wá wà ń bẹ̀ o sí ń bẹ̀ ẹni wọn ò pin dàtọ̀ bá wà ń bẹ̀ gẹ́sẹ́ wọn láwọn ò yan ọ̀jẹ̀ àjòkó àjọ lajú àjọ mójú wa tó nígbà bá mójú wa tó ìlà tó mọ ìpètò ọ̀dà sáwa náà o ẹ jẹ́ káwa náà ò ní kinní á bá gba Yorùbá nation tí ò sí pé ẹgbẹ́ òṣèlú àléèyàn l'Ábùjá tí ọmọ fáyà tí ọmọ sọ̀rọ̀ bí Olúkòso Arẹ̀kújayé tí náà mọ̀ jáde lẹ́nu rẹ̀ kálé èèyàn ti wá irọ́ náà ni. wọ́n fẹ́ dìbò ní ìsìn tá à ń pariwo ni pé kí wọ́n má dìbò àdìbò fẹ́lì kankan ẹ má wàá já retí kankan lọ́dọ̀ ẹ̀ tí àwọn aráàlú tó yẹ òye bá dìbò fún tó bá dàbújá ẹ má já retí kankan o ẹ má wàá já gbọ́ wọn ọ̀sán náà ìgbà tẹ́wàá máa gbé fídíò ẹ wo bíbí àdìbò fún wọn o àníkọ̀ọ̀kan wa la wí. ṣùgbọ́n tá a bá ní ẹni tí wá tí n tá à ń sọ yé bó sì bẹ́yìn tẹ́lẹ̀ wá lóyìnbó tẹ́sí rí ìrí náà ni abẹ́ tí bẹ́ẹ̀ bá nílẹ̀ Yorùbá yìí náà ni káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ láti Oǹdó Èkìtì Ọ̀ṣun Ọ̀yọ́ Ògùn Èkó tá a pera wa táwa bẹ̀rẹ̀ sí ní fa àwọn èèyàn wa tá à ń kì bọ̀ wọ́n tí orientation àwọn èèyàn wá sì ti yanjú tá a ti lọ káàkiri ẹsẹ̀ kùkú táwọn èèyàn bá débẹ̀ kí lẹ rò pé yóò ṣe tó bá dàbújá tí èè bá sọ̀dàlẹ̀ tí èè sọ̀dàlẹ̀ tó dálómi náà fẹnu pariwo Yorùbá nation torí tí ó jẹ́ bó ti ẹ̀gbọ́n wọn ni wọ́n ń pípò ńgbà kan àwọn ti ń pípò kinní kan lé kinní kan láì sí ìgbà eré ìmọ̀dé àwọn dírámà ti ẹ̀pọ̀ náà àwọn tálájọ́ ṣe Yorùbá nation yìí náà wọ́n ti ń pípò ẹ̀pìn tó bá yanjú ẹ jẹ́ ká mo rò pé ẹni tó kọ̀rọ̀ yìí pọ̀ ẹni sì fẹ́ ka bó ṣe yẹ yìí nu èmi èyí blọọkì èèyàn ṣùgbọ́n àwọn ńlá káyì ni mò ń bá sọ̀rọ̀ tí mo sì pẹ́ yìí náà jẹ́ ọ̀kan nínú wọn bó ṣe yẹ yìí nu àwọn ńlá káyì mò ń bá sọ̀rọ̀ tẹ́yìn náà jẹ́ kan nínú wọn kò ẹjẹ́ àjọ gbé ìjì ẹ̀ wò
bóò la ṣe fẹ́ gba nǹkan o tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tá a nílẹ̀ Yorùbá tí wọn ò fọwọ́ sí táwọn ọba wa wọn sọ pé bí táwọn lọ ni ẹni tó wà ń ta ò lè pàṣẹ fún ẹni tó wà nínú ilé lọ béèrè. Ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà lónìí gómìnà Ṣèyí Mákindé ló ń darí ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá ní Ìṣẹ́yìn lọ́la ẹnìkan kò gbọ́dọ̀ jáde ẹ̀kọ́ ọlọ́pàá lọ́bẹ̀ kó sójà lọ́bẹ̀ wọn ò tí ì dúró tọ̀ǹda tí ó jáde. Ọgbọ́n wo láàfin mọ́ lágbára yìí tí ó fi mọ́ bọ́ sọ́wọ́ wa bó lọ̀rọ̀ ó ṣe yíra wa ọ̀tá lónìí lè dọ̀rẹ́ lọ́la àìmọye ọ̀rẹ́ lónìí tó lè dọ̀tá lọ́la. Ọ̀pọ̀lọpọ̀ ń fi ojú òṣèlú wọ́n fi ń wo ọ̀rọ̀ tá à ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kan torí pé gbà tọ́rọ̀ bẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ kan ló fẹ́ pọ̀ jù ní gbogbo tá à ń ṣe àwọn ẹgbẹ́ olóṣèlú kan ló fẹ́ pọ̀ jù wọ́n ń fi ọ̀rọ̀ òṣèlú wò ọ̀tọ̀ la jago pé rárá ọ̀rọ̀ kílẹ̀ Yorùbá ó lè dá ni ọ̀rọ̀ kílẹ̀ Yorùbá ó lè dá kílẹ̀ Yorùbá ó lè dá kílẹ̀ Yorùbá ó lè dá ni. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti fẹ́ ya láyé ẹ lọ béèrè wọ́n máa ń lẹ́gbẹ́ òṣèlú ẹ lọ béèrè gbogbo orílẹ̀ tẹ́ bá ti lè rí kan rú ẹ̀ mú wá ẹ mú jáde kárí. South Sudan tí wọ́n yọ kúrò lára Sudan Áfíríkà wá bì tí ò tí ì pẹ́ ẹ béèrè pé kí ni wọ́n fi gbà á. Síbẹ̀ náà àpàdógún wọ́n tún gba òmìnira tán South Sudan tún lọ síbẹ̀ náà wàhálà ò tí ì kú òun bẹ́ẹ̀ dọ̀la. Èmi dúró lórí wípé lémi ò tó bá ní kí ló wu èmi ó kálukú ló lè so òpinú ẹ̀ lémi ààrẹ òpìtàn ò ní wípé èyí tó yẹ ká kọ́kọ́ béèrè fún ni pé ká padà sí region. Inú ni ọba rọrùn jù ká ké gbàjarè fún gbogbo àgbáyé àwọn British tó fún wa lómìnira ìtajọ ṣàdéhùn lé lórí nígbà tí ẹ fi lọ ẹlẹ́kùnjẹkùn kílẹ̀ Haúsá máa sọ̀rọ̀ ajé wọn kílẹ̀ Ìgbò máa ṣe tiwọn kílẹ̀ Yorùbá máa ṣe tiwọn ìní o wọ́n da gbogbo ẹ̀rú o àfọwọ́ sí o a fẹ́ padà síbẹ̀ tá a bá wà ní region yóò rọrùn fún wa láti yapa láti lọ. Region ńlá mọ̀ sí ilẹ̀ Yorùbá mọ̀ fi dà gbogbo ìlànà táwọ́ lọ́wọ́ gbélẹ̀ lọ́mọ̀ fi dà. Ìbáwọn kan náà wọ́n dáwó lọ́wọ́ gbogbo àwọn tó dáwó lọ́wọ́ náà kọ́lẹ́ ìpàṣẹ wọn fún lónìí bẹ́ẹ̀ ṣe bí èèyàn ṣùgbọ́n àsìkò ọ̀rọ̀ ètò àbọ̀wá bá lọ̀rọ̀ tiwọn àsìkò ọ̀rọ̀ ètò. Tàbá apá wà ní region ọ̀rọ̀ yóò rẹjọ́ ẹwọ Èkó ìtúnú yìí nísìnyí báyìí adúpẹ́pẹ́ commissioner of police sọ̀rọ̀ lánàá àwọn ọlọ́kadà táwọn ń mú lẹ́kọ̀ọ́ táwọn àwọn àjèjì tí èso ọmọ Nàìjíríà tí wá ń ṣe ọ̀kadà lẹ́kọ̀ọ́ ni bí ó ti ẹ̀jọ́ ọmọ Nàìjíríà náà èyí ṣe lè fi Kánò ó lẹ̀ tí ó sì dẹ́kun tí ó máa gun ọ̀kadà èyí lè fi Sókótó lẹ̀ tí ó sì dẹ́kun tí ó máa gun ọ̀kadà tó bá dáràn bó lọ́sọ fẹ́ rí bó la ṣe fẹ́ rí ṣùgbọ́n kò sófin bẹ́yìn ọ̀rẹ́ ń ti lé Nàìjíríà kí á tẹ kábà ti rówó kò sí pẹ́ nìkan ní local government á lọ ọ fẹ́ gbalé lọ́wọ́ mi fọ́ọ̀mù ni o NIN tẹ ẹlẹ́ni àbí kìíní kan tẹ ẹlẹ́ni ni o àbí kìíní ọya gbé ka sí wọ́n wo ibo ló ti ń bọ̀ sékèsé pọ́ dáràn bẹ́ẹ̀ orí wa sì kú Nàìjíríà orí wa kú bẹ́yìn ọgbàlé bẹ́yìn bá dáràn Sókótó tó bá dé Ìbàdàn ní ṣòṣe ní ọgbàlé bó sì dáràn Ìbàdàn tó sá lọ Mẹ̀dúgùrí ṣòṣe ní ọgbàlé kò sí òfin ní local government pé ẹ bá fẹ́ gbalé o ọ̀yà ẹ̀wá èyàn wọ́n fẹ́ wá máa ṣiṣẹ́ ọlọ́kadà dé wọn ò ní láńsẹ̀sì o wọ́n kàn kóra wọn wá wíì tẹ́ bá sì fẹ́ da ìlú rú irú wọn náà ni kì í sì sáwọn Haúsá nìkan ìbẹ́ náà àwọn ọmọ Yorùbá náà ẹ bá dóṣòdì wá lọ káàkiri ọjọ́ ta gbogbo ẹ̀ mọ̀ ní tí wọ́n máa sun kiri wọ́n sá ń lé ìjọba sì ń wò ṣùgbọ́n káwá balẹ̀ bó bá dásìkò ẹlẹ́ṣẹ̀ àwọn náà la máa ń rí lò gbogbo wa náà la sì ń pariwo yí pé tó kí wọ́n kó wọn padà o lọ sókè Ọ̀yà téèmọ́ ń bára ní Kánò fúnra rẹ̀ wọ́n ń kó àwọn oníbàárà kúrò ní títì ẹ lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lónìí ẹ wá sí Ìbàdàn àwọn ọmọ kéékèèké bí ọmọ ọdún 3 bí ọmọ ọdún 5 ẹ mọ̀ rí wọn láàrin títì tẹ́ ń tọrọ owó tó já àwọn ọmọ Haúsá tẹ́ ń tọrọ owó kò bá àjọmọ Nìjẹ̀ kò bá àjọmọ Ṣáàdì kò bá àjọmọ Sókótó tẹ́ ń tọrọ owó ńlẹ̀ Yorùbá tí wọ́n ṣe ọmọ ilẹ̀ Yorùbá apá ọmọ Yorùbá kan la sì rí ojú ẹsẹ̀ ní ọlọ́pàá ó ti mú tí wọ́n mú lọ àwọn ọmọ táwọn ìyàwó yà wá gbé ọjà lé lórí kó wọ́n máa kiri ọjà wọ́n mú wọn ọlọ́pàá mú kanjọ́ kan ẹ̀ta àjọ fàájọ́ náà wọ́n fi ọmọ yẹn lẹ̀ o ó gbé ọjà lé lórí ń kiri ọmọ yẹn ń kiri wọ́n bá mú child abuse ní kọ́ mọ́ kiri ọjà nínú èdè ìlú wo ni child abuse kọ́ mọ́ kiri ọjà nílẹ̀ Yorùbá ni child abuse
child abuse ní kọ́mọ́ kiri ọjà ńlẹ̀ Yorùbá kì í ṣe child abuse kọ́ òfin tó bá lọ́mọ kékeré ò lè kiri ọjà ẹ mú jáde káwájọ wò ó ṣébí ìlú ṣe rí tẹ́ ẹ bá ṣèlú dáa kò sẹ́ni tó fẹ́ gbé ọjà lé ọmọ lórí àwa ìkiri ẹ̀kọ́ akiri ẹ̀kọ́ ìyá tèmi sì kọ́ ní tẹ̀kọ́ ìyàwó bàbá mi ló ń tẹ̀kọ́ mo kiri búrẹ́dì ìyá tèmi kọ́ ní ta búrẹ́dì ìyàwó bàbá mi ní ta búrẹ́dì ṣé wọ́n wá fìyà jẹ mí nù ìyá tó sì gbẹ́kọ̀ lé mi lórí tó gbé búrẹ́dì lé mi lórí tá a bá ti lé ìwé dé oní ọ̀dà náà ọkà tá a jẹ lọ́sàn-án bẹ́ẹ̀ ṣe tó àwa nu ilà sì fi nífẹ̀ẹ́ ara wa ìyá ọmọ mi ojú tó lé sí ni ojú tó lé mi kan náà ìyá rẹ̀ ní tẹ̀kọ́ òní ó sì dáná oúnjẹ ìyá rẹ̀ ní ó dáná oúnjẹ tá a jẹ àwọn òsìká gèsè inú wa tún máa ń dùn ní pé àbá wọn kiri ọjà gbogbo ìgílẹ̀ kí lọ́mọdé mọ̀ tẹ́lẹ̀ lẹ́yìn ká jẹun ká ṣeré tá a bá lọ iléèwé ọlọ́run ló tẹ̀lé kí ìwé òye wa gẹ́sà tẹ̀ mọ́ àmọ̀túmọ̀ ìwé tẹ́lẹ̀ ká lọ kà bí ìpalọ̀ ṣeré iléèwé lẹ́nu break time láàmọ̀ sọ tẹ́ bá fi lè lo aago báyìí àájú kìíní ilé àti fò jáde nu ìyẹn wá ní ká má wà débi tá a fẹ́ lọ mo wá lè mú ẹ lọ mú àwọn ọmọ tí wọn ọ̀nà iléèwé máa ń bá wọn wí ọmọ iléèwé wo lọ wà ó ní JS2 lòún wà bísẹ̀ gbọ́ ọmọ JS2 èmi Islamic High School oríta Abasọ̀run ìrìn ọgbọ̀n ṣẹ́jú ní sílé wájọ́ bá ti náwó ọkọ̀ jẹ́ Islamic High School oríta Abasọ̀run Ìbàdàn ìrìn ọgbọ̀n ṣẹ́jú ní sílé wa tí n bá ti náwó ọkọ̀ jẹ́ tí ń rìn ṣẹ̀ padà sílé mo ní láti JS1 mo ní JS2 lélẹ̀ wà báyìí sí kò lè dá títì fò àsáàjọ gbogbo ìwọ̀n fọmọ yẹn lẹ̀ mo ní tẹ́ bá mọ ọmọ ẹ̀kú mi gbé mi náà nu mọ́tò á wà á lọ sí Mọ́kọ́lá á sì lọ sí Ẹlẹ́yẹlé rẹ́ndàbàtọ̀ Ẹlẹ́yẹlé gbogbo àwọn Haúsá ti bẹ́ẹ̀ ti bẹ lójú tútì táwọn ọlọ́lé ìwé tó gbé bára wọn tọrọ ẹ kò gba àwọn ọmọ wọn kú o ẹ wọ́n máa dúnkòkò máwọn ọmọ ìyó ìyàsá ẹ mọ bí ìyá rẹ̀ ṣe rí inú ilé ẹ mọ bí ìyá rẹ̀ ṣe rí ẹ mọ bóyá orí ìdùbúlẹ̀ nìyá yìí wà tó ṣe pọ́mọ iná ní ọba kiri ẹ bá súnmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé nǹkan kan ilẹ̀ Yorùbá nù tá a bá lè padà sẹ́lẹ̀kùnjẹkùn báwo lọ́wọ́ sí gbé kalẹ̀ yóò dá àǹfààní ńlá ń bẹ mi kórílẹ̀-èdè ọ̀pọ̀ ṣùgbọ́n tí ọba wá sí ìwúlò rẹ̀ ká pín Ísírẹ́lì kọ́ńtì kan ní Ísírẹ́lì tó sì lówó tó lókìkí tí gbogbo ayé mọ̀ tó ipá àwọn onímọ̀ ìjìnlẹ̀ kún bẹ́ẹ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ gbòyìn tẹ̀lé gbogbo Ísírẹ́lì ò tó Ọ̀yọ́ state Ísírẹ́lì kò tó Ọ̀yọ́ state nìkan Ísírẹ́lì ò tó Ọ̀yọ́ state Botswana population Botswana kò tó ti Ìbàdàn nìkan orílẹ̀-èdè ní population Botswana láfíríkà kò tó ti Ìbàdàn wọ́n sì ní diamond yáwérè àmọ́ síbẹ̀ náà nǹkan wọ́n tún kùsẹ̀ nínú àwọn orílẹ̀-èdè tó tún kùsẹ̀ náà wọ́n wà ìpèsè ìjà Áfíríkà náà ni la fi ń sọ fún wa pé kì í ṣe ọ̀rọ̀ ìsìnwó ìkòròwò ni ẹ mọ àbẹ lọ́hùn ogun nílẹ̀ Yorùbá ogun ò rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ bá máa kó fẹ́ jagun máa bọ̀ wọ́n ni wá léwájú kó o gbébọn ẹ ń bá rí ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ kò ní bẹ lọ́hùn ogun ogun náà lẹ́fẹ̀ẹ́ ló pè báwọn ẹ kó bọ wọlé ẹ máa bọ̀ àwọn aláàmọ̀ tọ́ka yín pé òní ilé rẹ̀ ní ẹ mú dáadáa ẹ jẹ́ àjọ ronú ni bó lẹ Yorùbá ó ṣe ní ìlọsíwájú ẹnikẹ́ni tẹ́ bá sì rí tó bá wá tó bá tí èyí bá sara wa tó bá wá sórí péjì tí bá ń sọ ẹ sáàfilẹ̀ ẹjọ́ tó rẹ má bà mí búyàn ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó bá wá sórí péjì tí bá ń táìpù tí ò dàbí tí bá ń ṣe gbàgàsàwò kan ẹ filẹ̀ bó ṣe yé òun nù ìtọ́nà fi rún kálukú ní ọmọ jẹ́ ìjọ tá a ti bẹ̀rẹ̀ tá a ti ń pariwo ìjọ òní sọ̀rọ̀ Yorùbá nation sí Yorùbá nation làwa ti ń pariwo nípa ìlọsíwájú ilẹ̀ Yorùbá ṣé tá a ti ń ṣe é bọ̀ látọdún 12 tá a ti ń pariwo mi ò sí lára àwọn tí ọ̀rọ̀ Yorùbá nation gbé jáde ìlọsíwájú ilẹ̀ Yorùbá ti wà lẹ́mìí tèmi mo sì ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí láwọn ń sọ̀rọ̀ ṣé wọ́n mọ bí wọ́n ṣe pilẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ ṣẹgbọ́n nǹkan ìní wọ́n sọ Waheed Yekin wọ́n ní Dubai United Arab Emirates wọ́n ní kò tó náà tó pinlẹ̀ Ọ̀yọ́ ẹ wá wọ láti ẹ̀ ṣe fún wọn wọ́n pa Deborah ní Sokoto nípakúpa ààrẹ wọ ọ̀lọ́ kọ̀ lọ kí àwọn fámìlì kọ̀ sọ̀rọ̀ lórí ó gbéra
Sheikh Khalif kú ní Dubai ẹni tó ní vision tó tọ́jú ìlú tìlú ẹ̀ dáa tó bá Dubai ní dẹ́sàdì tó sọ ní tí yàwó àwò gbogbo àgbáyé ààrẹ wa gbéra ọ lọ sẹ́ni pé nǹkan dààmú wa sẹ́ni pé nǹkan ti dààmú wa la fi ń dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó ẹ bá wa kó àwọn kiri ìkú ò kí ló dé Èkó tiẹ̀ wá ní ọ̀wọ̀ láti wọ̀ bẹ́lẹ̀ bá dé yọ ọ̀wọ̀ Èkó bítọ̀ bá dé yọ ọ̀wọ̀ Èkó ẹ máa kó wọn ẹ bá ti kó wọn ẹ kó wọn padà bá lè ti kó wọn fingerprint kí wọ́n ṣe ẹgbà dátà wọn lẹ̀ tẹ́ bá rí mi ẹ kọ́ lọ́ máa ṣẹ̀wọ̀n nílùú rẹ̀ ni kọ́ lọ́ máa ṣẹ̀wọ̀n nílùú ẹ̀ kí ló dé ẹgbẹ́ ìta nílẹ̀ Yorùbá ó tó wa ìjọ́tọ́lá ìta ọkùnrin ti ń ran òwú aṣọ kí ló fi hù ìjọ́tà ti ń kówó lé Haúsá òsì náà ní báyìí jẹ́ ẹ́ sì tòsìkú náà ni ìjọ́tà ti ń kówó lé Haúsá náà wọ́n sì tún ń tòsì náà ni kọ̀ọ̀ká náà ni kò ní ká fún yín náà ni wọ́n tó wá máa ṣalábàárù lẹ̀ Yorùbá ni ti tóbi Ọlọ́run jàlàjàlà lù Ọlọ́run bá ti tóbi rẹ̀ ìyò ní sí àbòsí láyé kórópó wọn jọrọ̀ ìní tí ń dààmú wọn nílẹ̀ Haúsá èyí ò ní ṣe àbòsí láyé kórópó wọn jọrọ̀ lẹ́rìn èyàn fídíò kan wá jáde Ògògó ọmọ kúlódò àgbà òṣèré orí títì kan ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n wá ṣe lọ tí wọ́n sì fi street light sí ọ wá yin ìjọba ìpínlẹ̀ Ògùn yìí pé ó dáa báyìí pé ẹ bá fẹ́ ṣiṣẹ́ ẹbú gan iná tàn ojú ọ̀nà dáa èmi wà lára àwọn tó kí Ògògó àwọn ará àwọn kẹtẹ tó wá ń bu kí ni sọyẹ ká máa dúpẹ́ lọ́wọ́ wọn Yorùbá ní yìnyín kẹ́ni ó ṣe mí lóòótọ́ mọ sẹ́rí ọ̀rọ̀ òṣèlú Ọ̀yọ́ pọ̀lọpọ̀ àwọn tí máa pariwo sẹ́ ọ̀rọ̀ òṣèlú Ọ̀yọ́ pọ̀lọpọ̀ àwọn tí máa pariwo tí ọ̀rọ̀ òṣèlú ọba yé yín mọ̀ nípa ìlú ọ̀dà fàpèjúwe o ilé ìwé ní o afẹ́ gbé wá o iléeṣẹ́ ní o afẹ́ gbé wá o iléèwé àti iléeṣẹ́ ìlàfẹ́ gbé wá méjì ní bẹ́ẹ̀lẹ̀ àwọn ìlú tí wọ́n wà á máa lọ́bì fún wọ́n lè jẹ́ 40 kò sí ìlú kékeré o nkálukú náà ní ọmọ lọ́bì bàbá ṣe wá léèyàn sí ẹ máa gbélé ìwé bọ̀ lọ́dọ̀ wa ẹ máa gbé kínní bọ̀ lọ́dọ̀ ọ̀dà ó ṣe jẹ́ pé àgọ́ òwòye ìlà gbélé ìwé kan sí tá a gbé lọ Ṣàgámù tá a gbé lọ Ìjẹ̀bú Òde tá a gbé lọ Ìjẹ̀bú Igbó ilé fásitì ti ń bẹ lágọ̀ọ́ òwòye ibi ibẹ̀ ẹnu káwá rí àti nílé ìwé a sì tuntun ní iléeṣẹ́ àtúwá ní títì àwọn tó fẹ́ ṣe títì èwo ni ká ṣe àwọn èèyàn ọ̀nà tiwa náà dá ọ̀nà tiwa náà dá àwọn tó bá jámọ́ lọ́wọ́ wọn ò dúpẹ́ ọ̀rọ̀ tèmi ń sọ yìí ó wu ẹlòmíì náà kó náà sọ kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run fún ní pé kó lè sọ ìtàn ìní mo fi máa ń dúpẹ́ kí n tó bẹ̀rẹ̀ yìí pé ọba tó fún mi lọ́gbọ́n òye àti ìmọ̀ láti mọ ibi tọmọ aráyé lóore kì í ṣèmi nìkan ńlọ́tọ́ sí èmi nìkan kọ́ mo sì ń ṣe àmọ́ yíyàtọ̀ tó yàtọ̀ ó yẹ ká dúpẹ́ báà ní tí nǹkan kan bá ti dé irú ẹ̀ ní ṣẹlẹ̀ ní Ṣakí ẹ lọ wo Ṣakí ìlú ìṣẹ̀ǹbáyé more than 2000 years ìlọsíwájú wo ló bá Ṣakí tírú àwọn bẹ́ẹ̀ bá wá jáde tí bá wá rèèyàn wá ràn wọ́n lọ́wọ́ wọ́n fẹ̀mí ìmoore hàn ìdínú tó gbogbo fi wá ń sọ̀rọ̀ nípa ojú ọ̀nà yẹn ẹ sì lè mí náà máa ń sọ tí n bá lọ káàkiri nígbà mo kọ́ lọ sí ìlú Àrà mọ́ Èjìgbò mo wá rí títì láti Ẹdẹ tẹ̀ máa ń bọ̀ láti Ìwó láti Ẹdẹ lọ sí ọ̀nà Èjìgbò mo wá rí títọ́yọ̀ kúrú mo bá ní àti ẹ̀dúgbẹ́ o mo ti rí títì kan o tó ṣe pé ìjọba àpapọ̀ ló ṣe tọ́yẹnjúlẹ̀ Yorùbá torí pé ọ̀nà yẹn gùn ó dẹ̀ ojú ẹsẹ̀ láwọn èèyàn rí tí mo gbé fídíò jáde rárá o gómìnà wo Oyètọ́lá ló ṣe o Adégbóyèga Oyètọ́lá ló ṣe o kì í ṣèjọba àpapọ̀ mo sì wá bẹ̀rẹ̀ gbogbo ìgbà tí bá rin ọ̀nà mo máa fi hàn àwọn èèyàn pé ẹ wo ọ̀nà rèé láti Ẹdẹ lọ dé Èjìgbò tó ṣe pé ọ̀nà ń da ìjàmbá ọkọ̀ ó dínkù ọ̀nà wọn ń gbà lọ sọ́nà Òṣogbo nígbà tó yá gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbáram ẹnjìnlẹ̀ Olúṣèyí Mákindé tó dé ọ̀nà tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tàná olóògbé Abíọ́lá Ajímọ̀bí ọ̀nà Ìbàdàn sí Ìṣẹ́yìn tó fẹ́ ṣe
gómìnà Ṣèyí Mákindé ó sọ pé òun ò ṣe ó wá gbé àwọn èèyàn pé rárá o agbásáṣe tẹ́ ẹ fẹ́ gbé fún irọ́ ló fẹ́ ṣe pẹ̀lú tó ń rí nígbà náà kọjọ ọ̀rọ̀ yọpọlọpọ̀ àwọn èèyàn ẹ wá wo ọ̀nà láti Ẹlẹ́yẹlé nìbàdàn ẹ lọ wò lọ sí Èrúwà ẹ wo ohun tí kọńtrátọ̀ tí Ajímọ̀bí gbé fún ẹ wo ohun tó ṣe ṣerú ọ̀nà tí Ajímọ̀bí ṣe sí gbòòrò Ìbàdàn nu ọ̀nà ìgboro tó wá dájọ náà yún lọ ní Ṣèyí Mákindé fi wá pé wọn wá tó ṣe wò wọn fowó kún wọn fi gbé fàgbàṣẹṣẹ míì ẹ lọ wo nínú àwọn ọ̀nà tá a ní tó dáa jù nílẹ̀ Yorùbá ẹ lọ wo ọ̀nà Ìjàyè Ìbàdàn láti Ìjàyè Mọ́níyà lọ dé Ìṣẹ́yìn ẹ lọ wo ọ̀nà bó ṣe rí Ṣèyí Mákindé náà wá ń fi street light sí gbogbo àárín ìlú ṣùgbọ́n náà ìjọba àpapọ̀ tí ò já gbádùn rẹ̀ dáadáa ń kọ́ dísù ni wọ́n fi ń pàwọ́ rẹ̀ torí pé kí wọ́n ọ̀daràn wọ́n sàlè dínkù náà ni kọ́mọ̀dé pẹ́ nìkan mọ̀ sásìkọ̀rọ̀ nǹkan èèyàn lè lọ lálẹ́ láìtàn náà àáyìn ìjọba ni ọ̀dà gómìnà ìpínlẹ̀ Ògùn APC ni tìpínlẹ̀ Ọ̀ṣun APC ni tìpínlẹ̀ Ọ̀yọ́ PDP ni bẹ́ẹ̀ ni ṣe máa ń sọ̀rọ̀ tí ń bá nínú èmi èso lóṣèlú ẹ tún wá wo Ìṣẹ́yìn padà sí Ọ̀yọ́ gómìnà ni ó tún lọ ṣe ọ̀nà ní Ṣakí ó tún ṣe ọ̀nà míì láàrin ìgboro Ọ̀yọ́ pé gbogbo bíkíbi nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ jẹ́ òun ọ̀tọ̀ sáwọn èèyàn wá ní dúpẹ́ irú ẹni tó gbogbo ṣe pé à ń fi ẹ̀mí ìmoore hàn ẹ mẹ́jà sọ̀rọ̀ òkè ṣe pé bá náà wá lọ́rọ̀ òṣèlú ṣe rí bá náà kọ́ lọ́rọ̀ òṣèlú ṣe rí tí ò bá yé wa ọ̀rọ̀ ìlú yàtọ̀ ṣé ká máa bára wa jà àwa náà láà máa pariwo wọn ò ṣe nǹkan kan wọn ò ṣe nǹkan kan ẹ wo gómìnà ìpínlẹ̀ Ògùn tó kúrò ńbẹ̀ ẹ wo àwọn afárá ẹbẹ́yẹfò tó ṣe káàkiri ẹ wo bí ìpínlẹ̀ Ògùn ṣe rí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ wo gba àwọn títí tó náà ṣe ẹ wo ní tá a fẹ́ nìyẹn kí dàgbàsókè ọba lù ú a bá ti sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá lónìí lẹ́yìn Èkó ìpínlẹ̀ Ògùn ló tún lówó díẹ̀ ni ìdínú tó gbogbo fi ń dúpẹ́ tó náà sì ń fi àǹfààní béèrè pé ẹ má gbàgbé àwọn náà lọ́dọ̀ àwọn o ẹ má gbàgbé àwọn náà lọ́dọ̀ àwọn bí bàbá wa Awólọ́wọ̀ ṣe tó ńlẹ̀ Yorùbá kìí ṣe gbogbo títì tí ń bẹ ńlẹ̀ Yorùbá l'Awólọ́wọ̀ ṣe torí pé ìjọba kan ó dé wọn mọ̀ bá lọ ṣùgbọ́n tí ìpìlẹ̀ bá ti dá yóò mọ̀ tẹ̀síwájú bí ìpìlẹ̀ Awólọ́wọ̀ ti dáhùn á pé àwọn ológun àwọn Yíbò kórí burúkú bá lẹ́ Nàìjíríà ni inú ẹ̀ làbámọ̀ tó àwọn ọlọ́dà gbogbo t'Awólọ́wọ̀ ṣe dànù ìbáwọn Yíbò lọ bẹ̀rẹ̀ unity tẹ́ni ká mọ̀ ṣe kinní mọ́ pé unity government ní ká mọ̀ ṣe kí gbogbo wọ́n wà lẹ́yọ kan gbogbo owó tẹ́ ẹ bá pa nígbà táwọn ò rí nǹkan kan ṣe Yíbò wá ń kàwé ọ̀fẹ́ ńlẹ̀ Yorùbá ni gbogbo nǹkan l'Awólọ́wọ̀ ṣe gbogbo tó bá rí lọ́hùn pé ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní tó fi dáa ó sì má àwọn ọlọ́pọlọ pípé ó tún fi àwọn ọba sínú ìjọba rẹ̀ pé ó dáa gbogbo tá a ṣe ni àwa tá a jẹ́ mùsùlùmí ètò alálàájì tá a bẹ̀rẹ̀ tó ń dẹ́kun bá wá ńlẹ̀ Yorùbá Awólọ́wọ̀ ló bẹ̀rẹ̀ rẹ̀ sáwọ́lọ́wọ̀ jẹ́ bí mùsùlùmí àbáwọ́lọ́wọ̀ ló fẹ́ lọ tàwa fún mi ní Kaaba lóòrùn láwa máa síbẹ̀ náà ń kọ́ ìpọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà tó fi jù Awólọ́wọ̀ ni wọ́n ń lè yá àsìgbà láwọn aróòkè Ọya wọ́n ti gbàgbé pọ́mọ ìyá àwọn ni kí lẹ wá mú bòkè Ọya òfò ọjọ́ kejì lẹ mú bòkè bí èèyàn tó wọ aṣọ Ṣàngó sọ́rùn bí èèyàn tó ṣẹṣẹṣẹ ẹ̀fọ́ Ọlọ́bàtálá bí èèyàn tó gbégbá Ọ̀ṣun lórí tó ní ká di ìbò fóun gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà tí mo sì rí pọ́ ọmọ Yorùbá ni mò ń bá lọ ọmọ ẹni ò ní í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ẹlòmíì òpònú ni yín ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ rò pé ń tẹ̀ láwọn ará ilẹ̀ Haúsá orí yín ti kú. nígbà tí ìrọ́sùn ṣe òfin àwọn ará òkè yálà àwọn ò lè gbà wọ́n nítorí pé kèfèrí ni wọ́n lè káfíìrì nífa Gòwánù wá débẹ̀ Gòwánù náà kírísítẹ́nì ni bíi ti ìrọ́sùn kan náà Gòwánù bá sáré lọ ìmọ̀lá àwọn ará ilẹ̀ Haúsá máa ń kọ fún fódìdí ọdún 9 tó máa lò àbẹ́ni mùsùlùmí ni Yakubu Gowon ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà làwọn Haúsá ń ṣe kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ẹ̀làjú yín ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni kí mùsùlùmí kó kírun kí Ìmáàmù Sàdí ó tún lu stáàdù gbàm Haúsá ò lè nífẹ̀ẹ́ rẹ̀ dọ̀la gbèrègbè náà wọ́n sì máa pè é rádaràda ni pé àwọn ọmọ Yorùbá ẹja síra wa ní ṣọ̀kan
ká sì mọ ibi tá à ń lọ torí òní kọ́ torí ọ̀la ni. àti gbọ́ nísìnyí pé àwọn Ìgbò sọ pé táwọn bá ti lè gba ìbò kí wọ́n dá ìbò padà sí òkè ọ̀yà ẹ̀mọ̀ pé wọ́n mọ tí wọ́n ń ṣe. ẹ jẹ́ wá lọ sí orí ọ̀rọ̀ ti Toheeb Mighty àti mọ́níjà rẹ̀ tàbí ká pè ní bàbá kékeré ẹ̀ ìyẹn Alhaji Afọlábí Semiu White. nígbà tí mo rí blogger tó gbé ọ̀rọ̀ yìí jáde tí wọ́n pe bàbá Toheeb Mighty àti Toheeb Mighty tí wọ́n sì ní àwọn fẹ́ kí gbogbo ayé wa gbọ́ o báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀ rí i pé táwọn èèyàn bá ti gbọ́ ọ̀rọ̀ àwọn èèyàn máa comment láì ní mọ kí ni ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní nígbà wọ́n sọ̀rọ̀ Toheeb ní pé Instagram account òun àti Facebook account òun nǹkan kan wọ́n ń bẹ lọ́wọ́ Alhaji Semiu White àti góòlù òun nǹkan kan àti international passport òun pé àwọn sì fẹ́ gbà á. arábìnrin wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ taratara tàánú táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní comment pé bàbá rẹ̀ náà sọ̀rọ̀ àkèé fáwọn lówó bí kò fáwọn ní 10,000 naira sígbàkẹsàwó kan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. ṣùgbọ́n obìnrin mo máa ń sọ fáwọn èèyàn ni pé ìjọba sì níṣẹ́ púpọ̀ láti ṣe. akọ̀ròyìn lèmi kì í ṣe pé mo kàn ń ṣètò lórí Facebook ìlànà òfin tó deṣẹ́ wá ń bẹ. ṣùgbọ́n lónìí báyìí òǹkàlùkù náà ló lè bọ́ sórí Facebook ọ̀fẹ́ lòun ní. àbí bẹ́ẹ̀ bá kú dówájú ta rẹ̀ kò bá jẹ́ lílẹ̀ kò bá jẹ́ orí òkè orin tó bá wọ̀ ló lè kọ́ wájú ta rẹ̀ tí ọba ti bára wá lẹ́kejì ó bá bá wí ló lè dìjà ló lè dogun. ìyẹn máa ń ṣèwádìí ọ̀rọ̀. nígbà tí bàbá Toheeb wá ǹjẹ́ ẹ tiẹ̀ bí pé bàbá ìyá ọmọ yìí dá Toheeb Mighty ìyá rẹ̀ dá kẹ wá pé ìyá kẹ pé bàbá èèyàn máa ń ṣèwádìí ọ̀rọ̀ ni wípé gbogbo ọ̀rọ̀ tí ń bá sọ mo ti ń ṣèwádìí tí ń bá sọ ìtàn àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn ni mo sọ pé ọlọ́dún kan ń bẹ àìmọye ìtàn tí ń bẹ lọ́wọ́ mi tálọ́bí bá gbé tàn máa di pé wàhálà ẹ̀ bá fẹ́ pọ̀ jù mo máa ń dówó padà fún wọn. ìyá máa ń ṣèwádìí torí rẹ̀ ṣẹlẹ̀ sí mi bóyá ní sọ́dún tó lọ ni ó dàgbé láàrin bíi December yìí náà ni ẹnìkan pè mí láti ìlú òyìnbó àwọn ní àgbà oyè ìlú báyìí olódà bíi igbákejì ọba ìlú kan ṣẹ̀ǹbáyé dẹ̀ ní tí nǹkan ńlá kan sì ń bẹ́ẹ̀ mo ti sọ̀rọ̀ lé lórí rí. ọ̀dà ààrẹ tí ń bá ti wà ní Nàìjíríà màá fẹ́ kẹ wá ṣe interview fún mi ẹ wá bá mi ṣe ìfọ̀rọ̀wérọ̀ kẹ gbé mi sí ayé èlò lẹ́gbà èmi sì ní kinní kan tó bá ti jẹ́ pé ọba ìlú ìlọ́ba pè mí tàbí àwọn olóyè tó bá ti jẹ́ pé olóyè èèkàn nílùú kì í ṣe pé bóyá oyè ìdálọ́lá o olóyè ìlú gangan àwọn oyè ìpìlẹ̀ ìlú iná bá pè mí mi gbowó lọ́wọ́ wọn ẹ lọ wádìí mi dáadáa tí ọba ìlú bá pè mí pé kódà kó má fún mi lówó ọkọ̀ yìí ń débẹ̀ tí bá sì parí ètò ẹ ló ní kinní kan mi èé gbà tàbá wá ń lọ o tẹ́ bá fún wa lówó ọkọ̀ màá gbà o ẹ gbọ́ owó oúnjẹ yín ni màá gbà ẹ fún mi lákàntì yín màá gbà ṣùgbọ́n kí wá nítò mo fẹ́ wá bá yín àbí lórí pé mo fẹ́ wá ṣe tàbí ìfún yín ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yín ni o àbí mo fẹ́ wá bá yín gbé tàn yín iye báyìí lẹ́sàn-án mi ò dán wò rí sí ọba ìlú kankan. ṣùgbọ́n tí ẹgbẹ́ bá pè mí báwọn fẹ́ kí n báwọn ṣe ìwádìí nípa ìlú ẹ fẹ́ gbéṣẹ́ ìwádìí fún mi ọ̀tọ̀ lẹ́yìn ẹgbọ́ yé o. nígbà wa mo ní èmi gbowó nígbà olóyè àgbà ìlú lẹ pè yín wọn lẹkọọ làwọn ń gbé ọ̀dà àwọn sẹ́ndì owó ọkọ̀ sí mi wọ́n bá sẹ́ndì 50,000 naira nígbà wọ́n sẹ́ndì 50,000 naira ìgbà tí wọ́n wá dá ọ wá jẹ́ ìgbà wọn wá ń pè mí tẹ́ ẹ̀ bá gbàgbé ní ọdún tó lọ ìjàmbá mọ́tò kan ṣẹlẹ̀ sí mi tó lágbára púpọ̀ ọlọ́run ló yọ mí ẹ̀ẹ̀mejì ní mọ́tò gbókìtì ìjọ́ 11 tààrà mọ́tò náà ló l'accident tó sì yí pé ó pọ̀ gan irú ẹ̀ ní àpáti sì ń bẹ lọ́wọ́ mi tó pé ọlọ́run ló yọ mí tó gbé gbogbo mọ́tò ẹ̀kọ́sẹ́ gbogbo àwọn tá a rí àwòrán mọ́tò yẹn sì ń bẹ lórí Facebook àti YouTube ti sìn ọlọ́run ní kíní ni ìjàmbá yẹn ṣẹlẹ̀ February 20
èmi dẹ̀ ní ẹ̀dá kan tó lọ ń dá mi kéèyàn máa ní ẹyin má jẹ má wọṣọ eléyìí má ṣe gbígbẹ́ eléyìí má ṣe gbígbé tọ̀hún èmi ò nígbàgbọ́ ń bẹ̀ mo ti gbà yí pé bẹ́ẹ̀ dáṣọ tíà bó so oúnjẹ bó so ìfúnpá ìjọ kan ní ọ̀fà yé lẹ̀ ìjọ mo ti délé ayé mi ò sòrò rí tí n bá gbà wọn ológun wá sórí program àwọn tí wọn máa polówó ẹbí wọn àti pásítọ̀ ní àtàfà ni tí n bá gbà kẹ́kẹ́ lọ́wọ́ ẹnì kankan rí yẹn mo gbà pé kádàrá ni bọ́lọ̀ ń ṣe dé mi nu kò lè ràn mí bó ṣiṣẹ́ sí mi kò lè ràn mí mo bọ́lọ̀ dúró ni torí èèyàn tó tutọ́ lẹ̀ tí sáré fẹsẹ̀ parẹ́ ọ̀ràn tí tó fi tó ń tọ́ ṣe ni ìkìlọ̀ wá ń jáde fún mi pé kí n má jáde nígbà náà pé kí n má lọ ìrìn àjò kankan bá ti kọjá ìgboro Ìbàdàn ó ti gbé èèyàn bíi mẹ́ta èèyàn mẹ́rin èèyàn mẹ́ta èèyàn mẹ́rin èèyàn mẹ́ta pé kí n jẹ́ kí ọdún kan yẹn ó ré mo ti lọ ìrìn àjò míì bífọ́ ọgbà yẹn o ṣáájú àsìkò náà kí àwọn ohun yóò tó wá jáde nígbà wá ní pé wá bí ọ̀nà bíi méjì bíi mẹ́ta tẹ́mi náà ara mi náà wá ń ṣe kọ̀tì ara wá ń rò fẹ́mi náà ní táwọn ènìyàn sọ n ò kú ní mówó wá ìwà lè lọ nígbà yẹn pé ẹ ṣe sùúrù yìí pé bá a bá lè ṣe ètò yín lélẹ̀ á ṣe nígbà míì pé ìtàpilẹ̀ pọ̀ ń bẹ̀ tá a sì jọ sọ ẹni wá pé bàbá gbàgede ìmọ̀ nígbà wá pé bàbá gbàgede ìmọ̀ èmi sì máa ń wètò ni mo sáré tẹ́ wọ́n pè mí bí mo ṣe wá rí Truecaller wá gbé orúkọ yẹn wá gbàgede ìmọ̀ báyìí ní báyìí ló pe àwọn yìí pé àwọn fẹ́ kẹ́ ẹ wá báwọn ṣiṣẹ́ ẹ sì ti gbowó lọ́wọ́ àwọn ẹ báwọn ṣiṣẹ́ àwọn wọn arẹ́ rìn mo nínú mi ti ẹ̀dùn tẹ́ ẹ pè mí mo lówó sẹ́wọ̀n mo gbà lọ́wọ́ wọ́n fún mi lówó ọkọ̀ pé kí n wá mi ìgbowó sẹ́ lọ́wọ́ wọn mo ní ẹbí wọn ntẹ́mi àti wọn jọ sọ pé tí n bá ń gbowó sẹ́ lọ́wọ́ owó ọkọ̀ ni mo ní ṣùgbọ́n lóòótọ́ yìí lé lọ tẹ́bá láwọn ó gbowó ọkọ̀ àwọn padà owó tẹ́ fún mi pé kí n fi repo sọ́kọ̀ láti Ìbàdàn dé Èkó èrò pé epo tẹ́yìn ó lò náà apá àti ẹ̀wà lépo náà lè gbọ́dọ̀ lè ju epo 10,000 naira lọ lóòótọ́ àkàwọn ọmọ sẹ́lẹ́yìn ẹgbẹ́ àwọn irinṣẹ́ tá a fẹ́ lò ṣùgbọ́n ká ṣe sọ pé owó epo ló fún mi o a sì lọ mo ní in tó ṣẹlẹ̀ nìyẹn mo dẹ̀ wá sálẹ̀ wà bàbá náà àwọn náà mọ̀ lóòótọ́ nígbà yẹn tí mo last dent báyìí màá ní ẹni wọn test àkáǹtì wọn sí mi nídìí owó wọn padà 50,000 naira yẹn mo ní tí n bá lè dá 50,000 naira yẹn padà ní èsì àárẹ̀ òpin tán lẹ̀ Ìbàdàn nìyẹn mo ní mi tí torí pé iṣẹ́ tí mo fẹ́ ṣe pọ̀ ju kí wọ́n mọ̀ ní kí ló wá ń dára ẹ̀ láàmú sí wọ́n sì ti kìlọ̀ fún kọ̀bámọ́ ti lọ nígbà tẹ́ni ó wá dá àkáǹtì padà àkáǹtì tó wá dá padà sí mi ó wá jẹ́ bí Ìgbò aláṣìṣe fún mi lórí ìrìn àjò náà tẹ́lẹ̀ ìwọ olóyè ìlú àkáǹtì Ìgbò ló dá padà yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ lò mo sáà dá owó ń padà sí àkáǹtì tí ẹni yẹn fún mi gbà yẹn ṣùgbọ́n bàbá gbàgede ìmọ̀ àwọn wúwà gẹ́gẹ́ bí onílàákàyè wọ́n pè mí kí wọ́n wá bọ́ sórí social media ààrẹ òpin tán o sì gbowó sẹ́lọ́wọ́ èèyàn 50,000 naira o sì lọ́ọ́ bá ṣiṣẹ́ rẹ̀ bó o lẹ́rù pé yóò ṣe rí fẹ́mi gbà mí ìmọ̀kànlé ìwé pé orí social media ariwo ọ̀sẹ̀ kan náà ni kì í pẹ́ rẹ̀ àwọn èèyàn lórí táriwo kan bá jáde yóò tó lọlẹ̀ ìmí yóò tó jáde ó dàbí fíìmù ọ̀gá Jídé Bass kan tí mo wò ní wọ́n bá fẹ́ sẹ́ẹ̀tì Jídé Bass nínú fíìmù wọ́n bá ní ṣé 200 million 20 million kọ́mọ̀tì ẹ̀ ní ọlọ́ mú wá Jídé Bass báyà kéènì èpè ẹ lọ pósì ẹ̀ ibi Jídé Bass ní ẹ̀ tẹ bá pósì tèmi láàárọ̀ nígbà tí ó bá fi tọ̀sán èyí tó tutù tèmi lọ́wọ́ tó ti pósì ẹ̀ àwọn yẹn bad market lélẹ̀ o pé àwọn abẹ́lé yóò ṣe é gbá irú ẹ̀ ní nǹkan ṣùgbọ́n bàbá gbàgede ìmọ̀ wọ́n pè mí kì í ṣe pé bẹ́ẹ̀ ṣe wá gbọ́rọ̀ kí wọ́n mọ̀ gbọ́rọ̀ lẹ́nu mi kí wọ́n bọ́ sórí afẹ́fẹ́ irú ẹ̀ ní tó wá ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Toheeb Mighty àti ìyá wa blogger tó lọ gbọ́rọ̀ ẹ̀ jáde ìtí mo wá rí ń bẹ̀ ni wípé àkọ́kọ́ náà tẹ́ gbọ́rọ̀ ẹ̀ jáde náà nú ẹ sì ti ní kí bàbá Toheeb Mighty ó fi àkáǹtì rẹ̀ síta fún gbogbo aráyé a jẹ́ pé nǹkan mi ń bẹ fún yín kí ló ka àkáǹtì ẹ bá wa ràn lọ́wọ́ o ẹ bá wa ṣe gbá kan o kí ló tí ì kàn án ẹ jẹ́ àjọ òun làákàyè ni wá kí ló tí ì kàn án òun làákàyè ni wá nígbà tí Semiu White wá sọ̀rọ̀ ẹ gbọ́ gbogbo àlàyé tó ṣe lórí bó ṣe rí ọmọ ẹ̀ lórí bó ṣe bẹ̀rẹ̀ sí ní re ọmọ ẹ̀ lórí bí wọ́n ṣe mú lọ sí school pé ọ̀rọ̀ education ṣe pàtàkì
wọ́n fi sí primary 5 wọ́n rí pọ́pọ́lọ́ rẹ̀ gbẹ́rẹ́ ọlọ́kọ̀ pé ó ti kú iléèwé tipẹ́ wọ́n dá padà sí primary 1 wọ́n tó gba tíṣà fún ọmọ ọdún 13 wọ́n pọ̀ mẹ́yìí o 13 years ni wọ́n pé o lórí gbogbo bí wọ́n ṣe ń rè bàbá ọ̀wà yóò wá gbowó ìyá rẹ̀ ọ̀wà yóò wá gbowó bàbá lòun fẹ́ gbalé ìyá wa yìí ṣé bí bàbá yìí débẹ̀ yìí pé ṣé Semiu White gbalé fún ní àbí ọ̀gbálé fún ṣé wọ́n ralẹ̀ fún Toheeb Mighty ṣé bàbá yìí mọ̀ ń pa àbí wọ̀ mọ̀ ń pa bí ẹ̀ẹ́dẹ̀ ní pé bàbá yìí gbogbo owó ṣé ẹ̀ẹ́dẹ̀ 10,000 bí èlò wọn gbowó tẹ́ni sáyẹ̀nsì sí tẹ́ bá tiẹ̀ fojú gbé bí bàbá yìí ṣe wá láti ilẹ̀ haúsá tó wà tó ṣe pé Semiu White náà ló mú wá bí ìyá rẹ̀ ṣe lóun fẹ́ lọ gba napo tí Semiu White ní ara mọ́ lọ gba napo ó fún wọn lówó sẹ́ni kíní kan máa ń bẹ tí èyí àwọn èèyàn ẹ jẹ́ n ṣàlàyé ọ̀rọ̀ kan fún wa ní ọdún 2005 mo gbé rẹ́kọ̀dù kan jáde ìgbà yẹn ni wàhálà Iraq àti Amẹ́ríkà mo pè ní ìdájọ́ òdodo ó tà gan fídíò cd ní ìdájọ́ òdodo nígbà tí kíní jáde a mọ̀ pé yọ́ tà àwa kàn ní ká sọ ni pé bí nǹkan ṣe rí rèé ọ̀pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ Iraq àti Amẹ́ríkà táwa sì mọ̀ pé irọ́ l'Amẹ́ríkà náà pa ń bẹ̀ nígbà ó tà mo tún ṣe míì méjèèjì tí mo ṣe ìrówó ẹ̀gbàdo ni àkọ́kọ́ ń gẹ èlò mo gbà lórí rẹ̀ owó àkọ́kọ́ tí mo ti kọ́kọ́ gbà tó yanjú èlò náà mo gbà 17,000 bóyá 300 ṣùgbọ́n yìí ìbànújẹ́ torí pé ńgbà tí èyí ṣe pé torí ẹ̀mí owó mo ṣe ṣe ìdájọ́ òdodo ńgbà náà in total ó lé ní 500,000 copies tí n bá bù kéré torí bọ̀ yá ìtì ẹ̀mọ́ bí a ṣe ń gbé jáde mọ́ wọ́n kẹsà ń gbé jáde wọ́n ń gbé jáde ní mi ò mọ́ gbà yẹn ṣùgbọ́n ètò àárín èmi àti legacy ni mo ṣe tó promote ẹ̀ kò bàjẹ́ dòní torí pé owó fún ni kò téèyàn fún ni sẹ́mi kọ́ ẹ lónìí gbogbo wàhálà tí Semiu White wá ṣe lórí ọmọ ẹ̀ kí lọ nígbà ọmọ ọdún 13 kí ni ọ̀dà ẹ̀ bá ń béèrè lọ́wọ́ gbogbo àwọn tá à ń gbọ́ wa ọmọ ọdún 13 ṣé kọ́ mọ bọ́sàgbò kọ́ mọ náwó kọ́ mọ kó góòlù ọrùn lọ́mọ tí ẹ fẹ́ kó kàwé torí pọ́lọ́ ń fún lóhùn orin ẹ̀mí ní ń kọ Alhaji Semiu White mùsùlùmí ni orin kérúbù lọ́mọ yìí ń kọ Semiu White ó sọ pé torí ẹ̀ wá gba Islam ó tún dúró tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ iṣẹ́ promoter ló le jù ọjà tá a fẹ́ kówó lé tá a mọ̀ bóyá yóò bá ọjà ìní wípé irú orin tọ́mọ yìí ń kọ ẹ̀ẹ̀mẹyẹ ẹgbẹ̀rún ọmọ níbẹ̀ tí ń kọrú rẹ̀ àǹfààní lọ́lọ́ mọ́ fún yẹn ká sì mọ́ fi ibi sólóore ọmọ ibi jẹ́ ti bẹ̀rẹ̀ ẹ wá jẹ́ wọn á máa fi fídíò náà wá lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kọ́kọ́ gbọ́jọ́ tí ìyá Semiu White ìyá kí lorúkọ ẹ̀ Toheeb Mighty tọkọ fẹ́ fa ọmọ ìjọ tó lọ bá aláàjì nígbà táláàjì ẹ̀gbẹ́ ni mo lọ mú bá aláàjì Semiu White ìjọ tí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sí lọ́ máa mú bá ìpètò ọ̀yà ẹ lọ pè yọ mi wá mo tiẹ̀ fẹ́ rí ìyá rẹ̀ wọ́n ní ìyá rẹ̀ ń ṣe ọmọ ọ̀dọ̀ ní ọ̀dọ̀ olóúnjẹ kan lẹ́yìn ní ìtọ́jú ọmọ yìí ò sì tún lọ iléèwé kò lè kọ ìwé kò lè kọ ọkọ rẹ̀ gan ọ̀dà ìwọ ọ̀yá nígbà tí ìyá rí ìyá tí ń ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ olóúnjẹ tọ́wá rí pẹ́ nìkan inú skul lọ́wọ́ o fásitì lọ́wọ́ ni wọ́n ń gbé o ibẹ̀ náà wọ́n ti fẹ́ wálé ìwé fún wá rí pé eléyìí àárín àwọn èèyàn lọ́wọ́ kìí ṣe pé bóyá láàrin àwọn amugbó kìí ṣe pé bóyá láàrin àwọn ọ̀daràn eléyìí náà kàwé àárín àwọn ọ̀jọ̀gbọ́n lọ́wọ́ àwọn tó lè mọ́ ọmọ òun mọ̀nà ńlọ́wọ́ ẹ wá gbọ́n tí ìyá ìsọgbà tí ìyá náà rí environment tí ẹni tó pe ọmọ pé òun ọ̀dẹ̀ ràn mẹ́yìn lọ́wọ́ orin tó sì fẹ́ kọ kò ní palẹ̀ ìwé rẹ̀ lára ẹgbọ́n tí ìyá rẹ̀ sọ. àmọ́ ń bọ̀ mo fẹ́ kó lo òkè díẹ̀. mò ń bọ̀ mo fẹ́ kó lo òkè dáadáa ká bàa lè gbọ́ ẹgbọ́n gbà tó rí tínú rẹ̀ dùn pé inú òun dùn
òkun jìyà lórí àwọn ọmọ òun ò lè tọ́ bàbá rẹ̀ náà òkú bóun tọ́ mò ń bọ̀ o. Fatima Ìyábọ̀ ti Àgbájé mọ́mí Toheeb mo yọ̀ǹda Toheeb tinú tọkàn mi fún àjì fún aláàjì gẹ́gẹ́ bí ọmọ wọn tọ́jú bá mi tọ́jú ẹ̀ dáadáa náà bá mi wà pẹ̀lú àwọn náà gbogbo àwọn ọmọ wọn náà wọ́n ará láàánú agbára náà bí wọn. Ilé ìforúkọ yín jẹ náà. Fatima Ìyábọ̀ Àgbájé. Now Fatima Ìyábọ̀ Àgbájé bóyá bóyá Àgbájé Sàlámì wà láyẹyẹ ní tiwọn náà bóyá ọmọ Àgbájé wà ń bàdàn ni ntí ẹni pé bí ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rín inú ẹ̀ dùn ẹni pé ìyá rẹ̀ ní ọmọ 5 lọ́dẹ̀ bí fún bàbá rẹ̀ kó tó di pé wọ́n jọjà kí wọ́n tó separate inú ẹ̀ ń dùn wípé òun yọ̀ǹda ẹ̀ fún kọ́bọ̀n tọ́jú ẹ̀ fún wọ́n dẹ̀ bọ́ òun dàpọ̀ mọ́mọ́ inú ilé kan náà ni òun àtàlájì jọ ń gbé ó ra fóònù Samsung olówó ńlá fún bí almost 90,000 naira wọ́n bá sí kínní wọ́n mú lọ studio kọ́ máa ṣe track wọ́n máa mú lọ ń bá a ṣe kò sẹ́ni kankan tó rí nígbà yẹn ṣùgbọ́n nígbà tí ẹnìkan ní máa ń fa àyàn gòkè àti níṣòro yẹn pọ̀ jù ní Nàìjíríà tí àwọn èèyàn bá ti ṣe wàhálà tí wọ́n bá fa èèyàn gòkè tán bí olórin ọba fi bí sú ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ ẹ fi bí sú ìbẹ́nu àwọn tó ń ṣe sinimá ìbẹ́nu àwọn tó ń kọ̀wé kò sí ọ̀nà tẹ́lẹ̀ gbà èèyàn lọ́wọ́ pọ̀ tẹ́ ẹ mọ́ sí ọwọ́ bóyá ní ìsọ́nà fún ọmọ Nàìjíríà kọlọpọlọ ní bá ń ṣe àwọn fóònù yìí ẹnìkan bá ní ká gbé dìde nígbà bá lẹ́ẹ̀bá ní àwọn fẹ́ máa fi jẹun ní o ẹ wá gbọ́ nígbà tọ́rọ̀ wá délẹ̀ tí bàbá rẹ̀ lọ bá plọ́gà ẹ wo tí ìyá ọmọ wa wí ìyá ẹ̀ tó wá jáde ó tó sọ̀rọ̀. ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o irọ́ ni bàbá Toheeb ń pa o aláàjì ló ń tọ́jú ọmọ yìí láti kékeré tí mo ti fa ọmọ fún aláàjì àwọn lọ́wọ́ ràn mí lọ́wọ́ láti kékeré tí mo ti fa ọmọ fún ẹbí àgbàkúrò mi lájọ fa ọmọ fún wọn aláàjì ló fọmọ mi sí lásùn polytechnic ní lásùn ni ọmọ yẹn wà ní ìyànà ọba lọmọ mi ti lọ sí sùn aláàjì ló bá mi take responsibility lórí ọmọ mi láti kékeré lọmọ yẹn ti wà ńbẹ̀ ẹnujọ́ mẹ́ta ìtàlájì travel òun ló lọ fi jàgídíjàgbọ́n ló lọ fi mú ọmọ òun àti Ṣẹ́gun kan ní síìtì aláàjì níbi ilé kẹta sálàjì lọ́jọ́ jìmọ̀ pọ̀ lọ́lọ́dọ́gbọ́n gbé ọmọ kúrò ńbẹ̀ lọ́gbọ́n ọmọ lọ sákàtà àwọn tọ́lọ́dọ́gbọ́n gbalẹ̀ síbì kan tó fẹ́ máa fọmọ pawó aláàjì ò jẹ̀bi o aláàjì ọmọ gbàtàn gbọ́mọ o wọn ọ̀nàmọ mi ò rápá lára ọmọ wọn ti dátìgbà wọn jẹ ojú ọmọ mi wọn ń gbé sákìrì fún mi ni mo ní ká fọmọ fún mi kọjá ẹni ọmọ mi padà sí skul gbogbo àwọn tíjà ẹni wọn ti pèpèpè ní skul wọn jẹ káwọn padà sílé ìwé ọmọ Nàìjíríà ṣàánú mi irọ́ ló ń pa mọ́ aláàjì Semiu white irọ́ ló ń pa o aláàjì òjò ọmọ gbé o kò jalè o wọn lù ní jìbìtì o ẹ ṣàánú mi o ọmọ 5 ni mo bí fún wọn kò tọ́jú pẹpẹ yọkọ tó tún jólógun ọmọ tó tún ṣàánú tó tún bá mi ṣàánú tó pẹ́ tí mo bá ń pè wọ́n bẹ́ẹ̀ àwọn náà ẹ̀bùn mi àwọn ló tún fẹ́ gba kàrí ọmọ mi jẹ́ ìṣàánú aláàjì ló gbalẹ̀ fún bàbá Toheeb dárúkọ ẹ̀ aláàjì ló gbalẹ̀ fún bàbá Toheeb o aláàjì ló gbalẹ̀ fún Lúkú Àgbájé lórúkọ ẹ̀ ṣàánú Aláàjì ló gbalẹ̀ fún náà ra sí àtìlẹ́. ẹ má sẹ́ǹdì owó sí o ẹ má sẹ́ǹdì owó sí lọ́dún pa ó fẹ́ lù ní jìbìtì mi o ẹ má sẹ́ǹdì owó sí ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o ẹ̀ ní sórí ibú agbọn Nàìjíríà irọ́ ló ń pa mọ́làjì o aláàjì ò ṣe wọn ní bílíkìlì ó ní iye ìgbà tó lọ ń gbowó ń bẹ̀ o ó ní iye ìgbà tó lọ ń gbowó ń bẹ̀ tí ò jẹ́ mọ́ o àtìgbà tó ti mọ̀ pé mi àti pé mò ń lọ ọ̀dà aláàjì tó ti dé bẹ̀ báyìí òun ló ti lọ bà mí jẹ́ bẹ̀ pẹ̀kọ́ débi tí ò jẹ́ débi tọ́mọ mi wà ẹ ṣàánú mi o. ọ̀rọ̀ lẹ́gbọ̀n lẹ́nu ìyá ọmọ ilà wa tá a bá jẹ́ blogger nínú ọ̀rọ̀ tí aláàjì Semiu white sọ ó ti pe àwọn méjèèjì Lukman Àgbájé àti Fatima Àgbájé bàbá àtìyá Toheeb mighty ó ti pè wọ́n jókòó láti bá wọn yanjú ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ lọ wo fídíò tí arábìnrin ṣe pẹ̀lú bàbá Toheeb mighty ẹ rí i pé kẹsì worú bí ìyá ọmọ yìí náà ṣe rí ilé wọn kò tòrò
ẹ lọ wo ìdúró bàbá ọmọ, ẹ wo gbójú rẹ̀, ẹ rí pé èèyàn kan lè fi ẹnu sọ púpọ̀. Gbogbo yẹn níta àbá kọ́kọ́ ṣe ìwádìí lórí ni. Ẹ wá gbọ́n tí ìyàwó náà sọ. ṣéènì góòdì ọ̀rọ̀ ṣéènì alájí ló bá wọn lọ bí táwọn ti gbà á. ṣéènì alájí ò gbà lọ́wọ́ inú mọ́tò alájí ló wà lọ́jà bí mo rí nínú mọ́tò wọn wà bẹ́ẹ̀. ọmọ yìí ló lọ bá wọn kan jà ní síìtì ní ṣéènì fi já làlájì fi gbà lọ́wọ́ ẹ̀. ẹ ṣàánú mi wọ́n ló ń pa òun ọ̀gbà kankan lọ́wọ́ wọn. ẹ ṣàánú mi ọ̀rọ̀ tó sọ sẹ́wọ̀n mi lẹ́nu òun ló ní kó máa sọ. irọ́ ni ò ẹni kó dá wọn padà síbi tó ti gbọ́ wọn. ẹni ó dá wọn padà. ṣẹ́gun tó wà síìtì táláàjì ń gbé òun ló ń kọ́ ọmọ ṣẹ́gun náà ń porúkọ ẹ̀ tó fi tán wọ bọ́ọ̀lù ní síìtì wọn. òun ló mọ̀ máa ń torí padà tí ò sí lé ló kọ́ ọmọ lóríṣiríṣi gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. òpònú bàbá náà dẹ̀ sọ pọ́ọ̀tì ẹ̀ wọ́n jọ ń gbọ́mọ káàkiri wọ́n dẹ̀ pé gbọ́mọ lọ fọ́lọ́mọ lọ fọmọ síbi tí wọ́n fọmọ sí lọ fi síbẹ̀ dání ló àbọ̀ rẹ̀ òun owó rẹ̀ tó ìyàtọ̀ ń dájú owó tó bá àwọn ẹ̀jẹ̀ owó sọmọ mi mọ́ wọ́n ń gbà yàrá lájẹ́ ni wọ́n ń gbà yàrá lájẹ́. ó ti tó kí ọmọ rẹ̀ alájẹ́ má sẹ́ǹdì owó sí wọn mọ́ wọ́n ń gbà yín ni o. ọ̀dọ̀ alájí ló fọwọ́ sí o. bàbá yẹn náà ti sá lọ báyìí báwo bàbá alájí dé ó ti sá lọ o. gbogbo ọmọ nàìjíríà bá mi ṣe fídíò yìí alájí ọ̀jẹ̀bí o. alájí ọ̀jẹ̀bí ẹni kọ́ gbọ́ ọmọ lọ fọ́lájí padà kọ́ lọ fọmọ sẹ́gbẹ́ kan màá mú ọmọ mi lọ bẹ o. kọ́ ṣàánú mi owó ti gbẹ. àṣírí báyìí tọ́rọ̀ bá rí báyìí torí pé ìṣòro tá a ní ni wípé a sí lórílẹ̀-èdè tó ní ìlànà àti lólófin. a pè ọ̀tún a pè òsì ìjọba ó ṣèwádìí. bàbá Toheeb wà ń bí, Lukman Agbájé wà ń bí, Fatima Agbájé wà ń bí, Toheeb wà ń bí, Ṣẹ́gun tọ́rọ̀ kàn ó rà pé Ṣẹ́gun yìí lọ́kọ́ mú Toheeb Mighty lọ sọ́dọ̀ Alhaji Semiu White wà ń bí, ìwọ Alhaji Semiu White wà ń bí. àwọn iléèwé tọ́rọ̀ kàn ojúṣe iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni láti ṣèwádìí kí wọ́n wá wo gbogbo ẹ̀ fínífíní. ọ̀dà o bóò ló ṣe rí bóò ló ṣe rí. kíní kan tí máa ń dẹ̀ wá láàmú ni wípé tá a bá ń ṣe nǹkan tí ọba tí ì ní towó nú ẹ̀ lè gbáriwo. ẹ jẹ́ kó wọ́ ọwọ́ nǹkan wàhálà dé fìtínà dé tó bá fi lè wọ̀ fìtínà dé. ọ̀pọ̀lọpọ̀ ń bú Alhaji Semiu White yìí pé kíní kan nígbà wọn rí ọmọ ẹ̀ Alhaji Semiu White wọn ọ̀sọ́mọ́rọ̀ pọn ló ṣokùnfà bí bàbá ọmọ ẹ̀ ṣe wá láti ilẹ̀ haúsá tó wà pé máa bọ̀ òun tó fẹ́ kí ilé wọn ó tò. ìwọ ìyá ó ti bímọ 5 fún òkú lọ́kọ mi, ìwọ ọkọ náà ò níyàwó mi, ẹ padà. kò rí yìí ó ṣe ọlọ gbalé, ọkọ ló ń fẹ́ gbalé, ìyàwó ló ń fẹ́ gbalé, ọ̀dà àgbọ̀ ọkọ lọ gbalé bá tó bá tiẹ̀ gbalé ó tó lé 200,000 ni wọ́n tó fi bá wọn rà gáàbẹ̀ pé bóyá tán bá tiẹ̀ ṣe tán bá tó ń wára wọn lọ. ẹ mọ̀jà máa fi bí sólóore. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá bá sì ti rí ọ̀rọ̀ hatred máa ń bẹ lára wa láti sọ̀rọ̀. ẹ mọ̀jà fi bí sólóore kò rọrùn. ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn tó ń promote àwọn eléré àwọn olórin kò rọrùn ṣé gbogbo orin ẹ mọ iye orin tí wọ́n ń rìlíìsì gbogbo orin náà ní tà. báṣọ báyé di ayé íńtánẹ́ẹ̀tì yìí ọ̀yá ìwọ náà mú fídíò máa kọ nínú ilé rẹ. ẹ wo kíní tanátaná wàrísì ẹ bá ń béèrè pé ọdún wo lọmọ yẹn ti ṣe ẹ wá wọ ọdún tó ti pé tanátaná wàrísì wá tó jáde tó nǹkan ti gbàgbé gbà wọ́n ṣe tàbí fọlọ́n tẹ̀ ti gbàgbé gbà wọ́n kàn pé gbà olóò ti pẹ́ ó ti lé lọ́dún kan táwọn tẹ̀ ti ṣe lọ gan. níta máa ń sọnù àìmọye èèyàn ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ kan tí wọ́n bá ń ṣe ẹ̀mẹ́jà àfibí sú wọn kódà tẹ́ bá fẹ́ ṣe àṣìṣe jẹ́ àpérà wa kódà bó lè lè ṣe rí Alhaji sọ pé ọ̀rọ̀ ni bàbá yìí wà ń bẹ̀ lọ́ọ̀yà ń bẹ̀ wọ́n jọ fọwọ́ sí ìwé kíní kan mo dẹ̀ fẹ́ ká mọ̀ promoter tó fẹ́ promote èèyàn ó fẹ́ gbé owó rẹ̀ lẹ̀ lórí ọjà òkùnkùn ni bóyá yóò jà bí ọ̀jẹ̀ bíi tẹ́tẹ́ ni
tó bá sì jẹ́ ó fẹ́ rí owó tiẹ̀ yóò ó kọ́kọ́ sú ọ̀nà ẹni tó promote náà yóò rówó dápẹ́lẹ́ ìlú òyìnbó ni ẹ wo Michael Jackson wá kó jakò látọmọ kékeré òyìnbó ọmọ bí wọn ò ṣe máa ṣe owó rẹ̀ kọ́kọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ gan bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ rówó ń bẹ̀ ẹ sọ̀rọ̀ pé kábọ̀mọ̀ yìí sí àkáǹtì kí wọ́n sí àkáǹtì fún ọmọ bá fowó ẹ̀ pamọ́ ń bẹ̀ bóyá ṣé ẹ̀ wọ́n mọ bára ní o àwọn nǹkan kan wọ́n mọ bá ṣe ní o ṣùgbọ́n gbàtà gbogbo ètò yìí náà ni ò sí kọ́lọ̀njẹ́ àgbà Yorùbá nation ní ká dá dúró bóyá orí ìwọ́ ọ̀jẹ̀ pé èmi inú akata general 80 billion akata general ẹni tá bàbá ọlọ́gbà ní jalè ẹni tá a fi sídìí owó kọ́ máa mójútówó òǹgà olè 80 billion ẹjẹ́ àjọ àwọn tá a bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àbáwọ̀ tá a bá jẹ́ blogger tá a bá rí nǹkan ẹjẹ́ àwọ̀ ọ̀nà because iṣẹ́ ẹ̀wọ́ tó kanra wọn iṣẹ́ wọn kanra wọn ìgbé ká máa bára wa jà ká máa ṣe bákan tá a bá lè rápèjúwe dáadáa lára wa nígbà tí wọ́n mú mọ́tò mi àwọn ottoman ìpínlẹ̀ Ọ̀yọ́ tínú wa bí mi mo sanwó tẹ́ni kí n san 35,000 naira mo wá bínú Ṣeun Awódélé ẹni alága àwa sọ̀rọ̀sọ̀rọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wá pè wọ́n wá gbọ́ sí ìgbà kọ́kítẹ́mi àti wọ́n fojú kanra ni wọ́n ti pè mí rí lórí ọ̀rọ̀ kan àmọ́ wa ní ẹ wá bá mi báyìí wọ́n tẹ̀lé àwọn fẹ́ wá bá mi lé àmọ́ lọ́nà jìn ẹja pàdé mi báyìí nígbà débẹ̀ Ṣeun Awódélé wọ́n wá sọ̀rọ̀ kan yìí pé bí sójà kan bá kú síbi kan gbogbo sójà wọn pa ìyà tó bá fi lè jẹ lẹ́jẹ̀ àbáṣetọ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá lọ́kàn bẹ́ẹ̀ ni bó ṣe ká máa ronú nù Ṣeun Awódélé ọ̀wà sọ pé báyìí náà ọ̀yá Lájí Àbáṣe ọ̀yá ìṣó bẹ́ẹ̀ ọ̀yá bàbá wa Kọ́lá Olóòtú bàbá mi Gbóyèga Làwálì Ọlálọ́mí Àmọ̀lé gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá Ọ̀làjì Oyèyọmí Àmùsáàtì Mr. GRA Samuel Gbèsàbí ọ̀yá Àlùbáríkà ọ̀yá ẹja lọ kákógun lọ irọ́ ìyún ńkọ́ á sọ ní tòbí ìnùbí náà ni a gbọ́dọ̀ ṣọ́ra síbi tá a bá ti rọ́rọ̀ ọ̀rọ̀ a sì máa dùn lẹ́nu ẹni tá a bá rò pé wọ́n fìyà jẹ ọ̀rọ̀ a máa dùn lẹ́nu ẹni tá a bá rò pé wọ́n fìyà ẹ̀mẹ́yẹ ọ̀rọ̀ táyìn bá wá gbé bá mi ní ilé kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ lọ yanjú ẹ̀ ní so tá a bá ti bọ́ gbé sọ̀rọ̀ ẹ̀ sórí afẹ́fẹ́ ẹ̀ lè yanjú ẹ̀ láàrin ara yín nígbà èèyàn pè mí tí sì ń rojọ́ bẹ́ríbẹ́rí èmi tí sì ń bá sọ̀rọ̀ náà orí ńlá ni kọ́ ló fún yẹn làákàyè mo farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nígbà mo gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tó mo ní máa pè padà mo wá bẹ̀rẹ̀ sí ní mú lẹ́sẹẹsẹ fún un nínú ìbéèrè tó béèrè tí mo béèrè lọ́wọ́ ẹ̀ náà ní ti ń jábọ́ mo ní má fojú olóore gúgì yóò bẹ́ẹ̀ ṣe báyìí so gbogbo títí wá ń ṣe é bọ̀ àṣìṣe ọjọ́ kan lọ́wọ́ fẹ́ fi bà ló kọjẹ́ mo ní wà láì ó kọ̀ rẹ̀ ó bàjẹ́ láyé yóò tó bàjẹ́ nù sàárè yóò bàjẹ́ lọ́jọ́ gbèǹdà àlèkè àmọ́ mo ní wà láì mi mo sọ bẹ́ẹ̀ fún ọjọ́ ni ò ti pè mí mọ́ kílikíli ká ronú wa ká ronú wa ká ronú wa ká ronú wa torí náà èmi kúrò Alhaji Semiu White òfò ẹni ò ní sẹlòmíì tá a bá rotí Ọlọ́run lọ́tún ó lè gbòsì yọ èèyàn tó bá pẹ Ọlọ́run lẹ́lẹ́bùrú kẹ́ kọ̀mọ́ tí ń sọ ní bọ́lọ́n bá kẹ́ni ní gbangba kò sẹ́ni tí ó mọ̀ Ọlọ́run sẹ́rí àti Instagram ni o àti Facebook account ni o bẹ́ẹ̀ YouTube mẹ́mbẹ̀ ni o international passport ni o àti àjákù chain ni o mọ̀rọ̀ Alhaji Semiu White ẹ kó fún wọn ìyá ọmọ ẹ ti jáde ó ti sọ̀rọ̀ èyí náà tẹ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ ó ń là káyè lọ̀rọ̀ yé ọmọ tẹ́ ti mú sínú ilé tẹ́ ẹ̀ náwó lé lórí ẹ wojọ́ kínní statement of account òkú ní parọ́ lórí gbogbo owó tẹ́ ẹ̀ ná wọn ò sọ ń gbà wọn rojọ́ pé ẹ tiẹ̀ ti fún ọmọ ẹ̀ nílẹ̀ tó gbé bàbá ìní ilẹ̀ tó yẹ kó kọ ọmọ wà tó gbé bàbá ló tún ní ká ẹ fó kọ òun sí wọn ò ró mẹ́jọ ní Kòròdú pé ẹ fún wọn lẹ̀ ní Kòròdú o ìmírọ̀ yìí ni Alhaji Semiu White ẹ fi ẹ yọ̀ǹda gbogbo kíní yẹn fún wọn ìwé àtẹ ìbáta pọ̀n mélòó mélòó nínú olórin tó jáde tí sì ń bẹ láyé tẹ̀yìn ọ̀gbọ́n mọ́ àmọ́ kí wọ́n má ba ògo ọmọ yìí jẹ́ wọ́n má ba ògo ọmọ yìí jẹ́ ojú wa ti ń yán nù
Yorùbá nù ọbẹ̀ òní tí ìjìnà láti mọ sáré bá mẹ́ran kan lórí iná yóò sì jẹun, ṣùgbọ́n ìkánjú ò sí lábẹ́ gbígbóná. tó bá bó láwọn nígbà tó o ti mẹ́rin jẹ lórí iná tó ṣe o ti bọ́ gbogbo àwọn nígbà ọ̀bẹ bá wá délẹ̀ tán kò ní ní taste lẹ́nu ẹ̀ mọ́, ò ní fìdí ìrora ló fi máa jẹ àárẹ̀ ó sì máa tọ́. kájọ nítorí Ọlọ́run sista mi tó jẹ́ tẹ́ gbọ́rọ̀ ẹ̀ náà àtúnṣe sì wà torí wípé èèyàn burú sọ́ni bá rìn sọ́ni bá rẹ orúkọ nìkan kọ́ ìkìlọ̀ ni èèyàn burú. ẹ̀yin náà ẹ̀wọ̀ tètè ń bá yẹn bọ̀ láti bí ọdún kan so nígbà tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pe ọmọ yẹn ìgbà tó ti ń ṣe tíráàkì tó ń náwó ẹ̀ lé lórí 40,000 tẹ́ fi ń gbé wọ stúdíò lórí tíráàkì kọ̀ọ̀kan sẹ́ńtórí ń gbà yẹn nígbà tí ẹ̀gà tá a wá sun tó wá pọ́n yẹ rorororo ní gbogbo ayé dìde. kájọ ẹja ilé ayé ṣùgbọ́n ìṣòro méjì tá a tó ní náà ni pé a pé nísìn báyìí wọ́n ọmọ ẹ lọ ṣòó ní ó pa owó kò sófin ẹ̀kan ní Nàìjíríà iye báyìí ló gbà ok ìjọba gbogbo tílu òyìnbó fi yanjú nù táàsì báyìí ni ó san kinní báyìí ni ó ṣe iye owó tó gbà ní iye tí ó lọ sí àkáǹtì ọmọ ẹ̀ ní pàṣẹ́ntéèjì tí ó lọ sí àpò mẹ́níjà ẹ̀ ní sígbà kan. irú ọmọ yìí ẹ wo bàbá wa Alhaji Oríyọmí Hamzat brọ́dà mi ẹ̀rì báwọn náà máa láwọn ọmọ tí wọ́n máa Oríyọmí Hamzat ọkàn máa máwọn ọmọ yìí títí tó bá ti rí wọn wọ́n dẹ̀ kọ́ kinní fún wọn ń tọ́jú wọn. ẹ wo wàhálà tí Oríyọmí Hamzat ní nípa ọ̀rọ̀ ọmọ tí gbogbo èèyàn sì mọ̀ tíjọba mọ̀ yìí pé kò rí bẹ́ẹ̀ tí wọ́n sì dúró ọmọ sọ́lọ́wọ́ kọ́ Alhaji Oríyọmí Hamzat yọ ńgbà náà sọ́lọ́wọ́ kó yọ Alhaji Oríyọmí Hamzat mọ̀ torí ẹ̀dẹ́ Agodi ọgbà ẹ̀wọ̀n nìbàdàn lórí pé wọ́n ń sóore ní o Alhaji Semiu white kìlọ̀ ẹ̀yìn ò tí ì rí nǹkan kan ẹ̀yìn ì rí nǹkan kan ìwà wo Alhaji Oríyọmí Hamzat ọ̀hún lónìí Ọlọ́run kẹ́ onílé iṣẹ́ rédíò aládàáni gbogbo ayé òkìkí orúkọ ẹ̀rù òkìkí gbogbo ayé ló gbókìkí rẹ̀ iléeṣẹ́ rédíò aládàáni àbá sọ̀rọ̀ òun ni ọmọ Ìbàdàn àkọ́kọ́ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó nílé iṣẹ́ rédíò aládàáni ọmọ Ìbàdàn tó ti nílé iṣẹ́ rédíò ń bẹ ò ṣáájú Àgídìgbò torí ọmọ Ìbàdàn lọ́kọ́ nílé iṣẹ́ rédíò aládàáni olóyè àgbàlẹ̀ Ìbàdàn gan ni lónìí Splash FM àti Lágìlú FM ṣùgbọ́n àwọn èsì pìsẹ́ńtà àwọn èsì sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àkọ́kọ́ tọ́jọ́ ọmọ Ìbàdàn Oríyọmí Hamzat ni bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ náà ní àmọ́ àwọn èsì sọ̀rọ̀sọ̀rọ̀ instrumenta àwọn tó ń ṣe jíngù làwọn nígbà yà wọ́n ń kọrin kì í ṣe pé wọ́n èsì rédíò pìsẹ́ńtà èsì nígbà tí wọ́n ní kíní làwọn náà ti ń pìsẹ́ǹt ṣùgbọ́n tí ó jẹ́ rédíò pìsẹ́ńtà tí ó tó wájọ́ ọmọ Ìbàdàn Oríyọmí Hamzat ni so orí ńlá lèyìn náà ó break record ẹ wá wòbí tó dé tọ́lọ́ ń bá ṣe tó bá yàn nínú jẹ́ lónìí yóò tó ṣe tí ó pààyàn lẹ́rìn ẹ wo sọ́lọ́n sọ́dún ṣọ́àtù náà jíìmù ni Ọlọ́run lèmi lọ́ba tí máa ń pààyàn lẹ́kún títí tó máa ń pààyàn lẹ́rìn ọlọ́dẹ̀ sọ́nà pé mi lẹ́yìn ìnira ìdẹ̀kùn ni a pé bí bàbá ọmọ ẹ ṣe ìyá ọmọ ẹ náà wá jáde tó ní pé lóòótọ́ ni o ẹ gbà mí lọ́wọ́ Alhaji white o Semiu white o àgbáyé ẹ gbà mí o ó tiẹ̀ fẹ́ bá mi sùn ní o wọ́n fẹ́ ṣe bákan ṣàwo kan ni ṣe rò pé bóò lẹ rò pé yóò tó ṣe rí ìyún ó tó máa gbé kí ṣùgbọ́n àwa tá a mọ̀ pé èèyàn burú a mọ̀ ṣùgbọ́n èèyàn mélòó ni làákàyè rẹ̀ gbégbére ọlọ́kọ̀ dẹ́ẹ̀kẹ́ tó fi dúpẹ́ nu pé ìyá ọmọ yìí àti ìyá ọmọ wọn jáde wọ́n sọ nípa akitiyan tẹ́ ẹ ṣe. Alhaji Semiu white mo fọlọ́ ọba tó dáyé dọ̀run bẹ̀yìn ẹ wọlé àwọn ẹni Ọlọ́run àti Instagram ẹni o àti Facebook ẹni o àti YouTube ẹni o àti chain àjákù chain yẹn ni o àti passport ni ẹ kó fún wọn ẹ wá lọ kọ́lẹ̀ pé ìyí tí ń tán léegun ọdún ọmọ alágbà yóò lọ èso àkà yóò fi rẹ̀ kọjẹ́ ẹ sì tún lọ kọ́lẹ̀ pé ewé ata ìbáta pọn ohun tá a bá jìyà fún èlé ìtọ́jọ́ gbogbo àwọn èèyàn tán rò pé àwọn ti rí hot cake báyìí use and drop ni so lè dàbí ẹ̀yin tẹ́ ń rí ọmọ lẹ́yìn rí ọmọ nígbà bàbá ẹ̀ bá kó lọ gbé bẹ́ẹ̀ tí ó gbẹ wọ́n jọ tọwọ́ bọ̀ òye báyìí wọ́n máa gbà àkókò wọn ti sọnù
bí ọmọ rẹ ní í ṣe báyìí kókó wọn ti so ọmọ ṣe o ìbáṣepọ̀ àwọn èèyàn rí tí ń bọ̀ lọ́jọ́ iwájú mo bá ṣe sùúrù lórí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ so mo bẹ̀ yín ni o Alhaji Semiu White ẹ dá passport ni o chain tó jákù ni o àti àwọn Instagram ni ọ̀dà pọ́nlọ́ ní sim card kan pé ẹ̀yin lẹ fún pé ẹ ti gbà ẹ gbàgbé ẹ rí gẹ́gẹ́ bí tó kéré nínú tọ́lọ̀ ń lè ṣe rí tó kéré bí tọ́lọ̀ ń lè ṣe kéèyàn máa dúpẹ́ ipò kípò téèyàn bá rí èèyàn wàláì ipò téèyàn wà èmi àti brọ́dà mi kan àjọjà lẹ́yìn sí ó jù mí lọ́pọ̀ ọlọ́lá gbogbo nǹkan bẹ́ẹ̀ fi jù yẹn lọ láyè ló fi jù mí lọ ìmánì rẹ̀ ó tún ju tèmi lọ gbogbo nǹkan nígbà wá jọjà máa inú wa bí mi mo ní ibi tẹ́ ẹ wá owó èmi náà kádàrá ni bí wọ́n bẹ́ẹ̀ ṣe kàǹkà lónìí owó èmi náà kádàrá tèmi ní ọ̀gbìn tí yín sì gbénu ẹ̀dùnú ẹ wá fi èmi lẹ̀ ọ̀rọ̀ wa mọ́ sọ̀rọ̀ sí ẹ tí mo sọ yìí adájọ́ àgbà ni mo sọ̀rọ̀ sí ó jókòó lẹ́nu ọ̀nà tí sì ń sún ẹkún ìtẹ́ ń pè ní ẹbí inú ẹ̀gbọ́n mi ni ó sì máa bá mi lónìí ilé gbàgbé ọjọ́ náà láéláé sọ̀rọ̀ sí tó sun ẹkún inú ipò tá bó ń ṣe jẹ́ adájọ́ tó kàǹkà ó wu èmi náà àmọ́ lọ́wọ́ kádàrá pé kó jẹ́ tèmi ibi tèmi náà wà lónìí tí mo jẹ́ àárẹ̀ òpìtàn ó wu ẹlòmíì àmọ́ lọ́wọ́ kádàrá pé kó jẹ́ tiẹ̀ Alhaji Semiu White ẹ wá dúpẹ́ ibi tẹ́ ẹ wà ọ̀pọ̀ èèyàn kọ́ ló yẹ kó wà ń bẹ̀ ọ̀pọ̀ èèyàn ní ń wù tí ò rí bẹ́ẹ̀ dé pẹ̀lú ẹ kó wà ń bẹ̀ tí ò débẹ̀ ẹ dúpẹ́ ẹ gbàgbé ẹ̀ mo sì bẹ̀ bàbá Toheeb náà ẹja ṣọ́ra ilé ayé yóò le o ilé ayé yóò le torí wípé ìgbà tá a bá fi wékà ni wọ́n fi ń san ìgbà tá a bá fi wékà wọ́n fi ń san àìmọye àwọn promoter kéèyàn ó promote èèyàn ń ló le jù kéèyàn ó promote èèyàn ń ló le jù ojú tó lé mi ó tún lọ́rẹ̀ẹ́ kan wọ́n jọ máa ń kọrin síwọ́síwọ́ èèyàn mélòó ló mọ̀ pé ń kọrin ó sì ti ń kọrin ní ìsinyìí ó ti lé lọ́dún 10 tọ́nà bá dẹ̀ ní pé yóò blow ń bẹ̀ yóò blow ogun ọ̀ràn ọgbà kan ọ̀ràn ó bá ní yóò blow orin síwọ́síwọ́ ní kọ òun àti kejì ẹ̀ ó lọ́rẹ̀ẹ́ yẹn Ahmed Assassin ìyóhun tiẹ̀ tó ń lọ gbá bọ́ọ̀lù ní Italy ó tún ẹ̀sẹ̀ dé ni kádàrá ń bẹ kádàrá ń bẹ tí ó bá sọ pé ẹ̀dọ́ọ̀dẹ kéèyàn ó sì máa láyọ̀ ọkàn kájọ ká sì má fojú olóore gúngi tó tá a bá ń ṣe báyìí tó bá yà wá láàmú pariwo àwọn èèyàn help àwọn tí ń kọrin wá o wọn ègbé ẹ wọ àwọn ọmọ kan tí wọ́n ń dá wákà kan gbogbo kinní kan àwọn ọmọ méjì báyìí àwọn kan máa ń dá wákà kiri ni tẹnìkan bá wọn lo sùmẹ́ntà sí àwọn ọmọ oníláwàní lẹ́yìn pé wọ́n ṣèyún sáàgbó kọ wọ́n ta gbogbo èèyàn sì gbọ́ gbogbo ẹ̀ ló ń lò fún igi tóun lórí fóònù ẹ wá wo eléyìí wọ́n sì bẹ̀rẹ̀ wẹ́rẹ́ gbogbo Toheeb White yìí táyà Toheeb Mighty yìí náà tí èyí bá ṣe pé gbà tọrọ ìṣẹ̀lẹ̀ èmi ò tiẹ̀ gbọ́ ní ẹ̀ka tí ń jẹ́ bẹ́ẹ̀ rí èèyàn mélòó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ń gbé tó ìgbà ẹ̀sẹ̀ ń gbọ́ pé ọmọ kan bẹ tí ń jẹ́ Toheeb Mighty ni èèyàn mélòó lọ́gbọ́ rí èèyàn mélòó ló ní téèyàn ń gbọ́ èèyàn mélòó ní bẹ́ẹ̀ta bíjọ́ mo ti ń sọ ìtàn yìí èèyàn mélòó ló ti mọ̀ ní àárẹ̀ òpìtàn tó ipa gbajúmọ̀ mo ní fọ́lọ́wà tó ń lọ bí over 200,000 fọ́lọ́wà mo ní àwọn tó láìkì péjì mi ẹ̀mọye wọn láwọn tó láìkì péjì mi over 100,000 ṣe 100,000 ní àwọn èèyàn tó ń bẹ nílẹ̀ Yorùbá àbí tá a bá ṣe ń ṣe program náà ṣe gbogbo 100,000 náà ráyè láti máa wọlé ẹ̀kan náà kí ni kájọ ibi téèyàn ó dé èèyàn ó dé bẹ́ẹ̀ kájọ nítorí Ọlọ́run ilé ayé yìí ṣe àwa àlọ ká má fojú olóore gúngi mo kí ọmọdé wa o mo kí àgbà wa mo kí ọkùnrin wa mo kí obìnrin wa a kó ìsinmi òní àsìkò ọ̀sẹ̀ tuntun tá a bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ aláyọ̀ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lágbára Ọlọ́run á dé ilẹ̀ ìlérí Yorùbá kò lóko ẹrú á bọ́ lóko ẹrú
a sì gba Yorùbá nation wa. Mo kí ọ ìyá dáadáa Sade Gold orí nǹkan táàpù ọdún yìí náà ọ̀dà pé mo ti máa lọ bí ọdún mẹ́ta báyìí ó ti ẹ̀kọ́ gbàgbúrò ìyá wa Sade Gold táàpù náà ni mo rò pé àwọn wọn fi táàpù ránṣẹ́ sí wa látìgbà yẹn náà la fi máa ń ka PDF ṣe gbogbo ẹ̀. Torí náà ilẹ̀ Yorùbá á bọ́ lóko ẹrú á dé ilẹ̀ ìlérí ṣùgbọ́n ẹja ronú wa èébú kọ́ èpè kọ́ ká máa búra wa ká máa fa àwọn kan ronú kálukú èsì wo ìkòrò wo níta bá dìjọ wò ẹ ṣe gan-an.